padà sí ibú wọn ni kéèyàn wà ní ojú ọ̀nà tá a wà yìí ojú ọ̀nà Islam kó wá lóhun òṣèṣì máa pé ọlọ́run náà ń gbé láì mẹ́gbàlẹ̀ ọlọ́run dákun mọ́jà ṣàgbàkú bẹ́ẹ̀ padà sí ẹlẹ́ẹ̀kejì wọ́n rú sẹ́sìn rú sàdínì irú gbẹ́sìn ga ọlọ́run gbogbo orí ìrìnà padà sí yìí Alhaji wa Yusuf Adépọ̀jù ọlọ́run mọ́jà kan tọ́ sí yín bẹ́ẹ̀ bàbá adébílẹ̀ kan wọ́n fi táìtù yìí pè yí gbogbo ẹ̀dá tí ò bá ti fẹ́ràn kárí mi láyé bí ó ṣe máa sọ ní bá ṣe sọ yẹn náà ní ó ṣe máa sọ bí ó fi agbẹ́sìgá àdínì nílẹ̀ bàbá àwọn kan joyè nílé ọtí àwọn kan joyè lórí pé wọ́n ń bàlújẹ́ ọlọ́run bá wá fi agbẹ́sìgá àdínì tọ́lọ́run bá fi tayín lọ́rẹ àti sẹ́mà lọ́lọ́run bá fi pè yín bẹ̀ agbẹ́rẹ́ nìkan kan wá ká ẹwú bẹ́ẹ̀ ṣe yẹ ẹni tó fẹ́ràn jù lẹ́yìn ọlọ́run àtànábì rẹ̀ bàbá yìí ọlọ́run kọ́ bá falùkìyàmà kẹ́ bàbá ọlọ́run kọ́ bá falùkìyàmà kẹ́ bàbá ẹnu tó ní ìsìnkú náà ilé ní bàbá ni ọlọ́run kọ́ bá falùkìyàmà kẹ́ bàbá ó hàn lára yín ó hàn lẹ́nu yín ó hàn lójú yín ìhá ẹ fẹ́ràn bàbá yìí púpọ̀ ọlọ́run kọ́ bá falùkìyàmà kẹ́ bàbá ọba tó wá ní káyé máa rí ìrìn yín èyí kọ́ ọlọ́run ni o àwọn kan máa ṣe dìyín lọ lánàá kódà àwọn tó máa ṣe lénìí bọ́lá òun ní ìwọ̀n tí ìṣètò tó fẹ́ rí wọn ó wá ló mú rí ọ pàṣẹ ìfẹ́ láti sẹ́mà gbogbo ayé wọn fẹ́ yìí Alhaji wa Yusuf Adépọ̀jù agbésìgá àdínì tiwa ọlọ́run jẹ́ bàjẹ́ fún yín láíláí ọlọ́run jẹ́ bàjẹ́ fún yín láíláí ẹ gbọ́ pàmbọ̀ ẹ wá múra lẹ́dẹ̀ wá kìtìkìtìkìtì gbogbo nǹkan lẹ́mẹ̀rẹ̀ ó wù yín ká wá sùn ọ̀dọ̀ yín torí pé ilé ló pọ̀ dáadáa yìí Allahu Akbar ó sọ fún àfáà níbi ha ilé náà lọ́wọ́ yìí wọ́n fi wẹ́ẹ̀ tọrọ torí pé nígbà tí lóore olóore tó bá ti dáa ní wọ́n ti di fi wẹ́ẹ̀ tọrọ ọlọ́run dákun kọ́lé dáadáa báyìí fèmí náà ẹ̀ ti bá ń sàmì àmín àwọn Yusuf Adépọ̀jù ọlọ́run kọ́ tètè nìyí àárín ọ̀tá lẹ́wà àárín ọ̀tá ẹ̀sìn lẹ́wà ọba tí wọ́n máa dáàbò bò yàn tó dáàbò nígbà Muhammad sallallahu alaihi wasallam níjọ́ kìíní àná nígbà tó le jù báyìí lọ ọlọ́run kọ́ dàkọ̀ wọ́n dáàbò rẹ̀ bò yín dúpẹ́ pé aláǹbọ̀ ẹgbẹ́ kọ̀ mú wa ẹtẹ́jú ẹtẹ́ní ẹfẹ́ lè máa lọ sí géètì fúnra yín gan Allahu Akbar adúpẹ́ àmọ́ lórí o mo kí gbogbo ẹ̀yin kọ́mítì tí a jọ rìn pẹ̀lú àtúndì Dr. Shuaib láti ìlú Ọ̀fà ọlọ́run kọ́ wa lè fi dáadáa yín òfin adọ́dọ̀ sheikh mi tí wọ́n jókòó lẹ́dẹ̀ẹ́ bàbá wa Ajigini ìní náà QS Abdulaziz Allahu Akbar àwọn tí mo ìtìlẹ̀ ìtò wọ́n ti mo ìtìlẹ̀ ìtò ọlọ́run kọ́ wa dúró tì yín ọlọ́run fún yín ti dòkítọ́rù wa ọlọ́run níyà ìláìláì mo kí sọ́jọ́ ọlọ́run wọ́n ní bàbá lè sọ́mọ̀ wá nílé wọ́n wí sọ́mọ̀ lè la ilaha illallah Sheikh Al-Mudir Ajigini Abdul Hakimi àwọn adébúrú kọ̀ọ̀kan náà kódà ẹnìkan ní wọ́n bí wọ́n ní wọ́n padà sọ Abdul Hakimi wáyé ti tẹ́lẹ̀ yọ́pọ̀ ìgbẹ́ tí tẹ́lẹ̀ yìí wọ́n padà sọ Abdul Hakimi láìpẹ́ yìí àwọn Al-Mudir Ajigini ọlọ́run bá dẹ́kun dáadáa yìí out of busy schedule wọn wọ́n ní exam ní lọ́sùn Allahu Akbar àwọn adékò yìí ọ̀dà èyí méjì jọ ayé náà Allahu Akbar ọlọ́run bá pàṣẹ yìí ọlọ́run bá pàṣẹ yìí torí gbogbo tẹ́ ẹ dúkọ́ ní náà ẹ ṣe nítorí pé ẹ fẹ́ gba èrè kankan bí o sì bẹ́ẹ̀ ṣe torí Islam torí Islam gbogbo ẹni tó wá níwà níyàn bẹ́ẹ̀ ọlọ́run ló mọ́tò yẹn lára ṣe ọlọ́run kò bá dúró tì yín mo kí secretary committee wa olórí ẹbí wọn làwọn Yusuf wọn dáhùn ọbẹ̀ mọ́wọ́ ni wọn àti ìjọba wọn ni olórí ẹbí láti ayé wọn ọlọ́run yóò bàjẹ́ fún yín mo kí gbogbo ẹ̀yin mídíà wa mo wá kí àṣẹ́ẹ̀fì wa ìwà lẹ́sìn kódà ìsìn náà tún ní ìwà bí Allahu Akbar sójú ọlọ́run tó kọ̀ǹfàmù ni wọ́n ìwọ́n gbádùn wọn tààrà ní wọn tí mo bá ní ìkàtí mo bá fẹ́ ṣe èyí gbọ́dọ̀ máa tí mo bá wà kárí ìdèwé tẹ́bí táìmù tí mo fẹ́ lọ bí kẹ́yìn máa padà létí ní ha mo ti wo ìwà lẹ́sìn lábẹ́ ìkẹ́ni yìí ọlọ́run yóò bàjẹ́ fún yín gbogbo àtàwọn kí sí ilẹ̀ ń dá wa lò gbogbo àlámọ̀ rí ọlọ́run ọ̀dá yín lò sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ṣètò fọ́kù lórí ẹ̀ pé àwọn kan mọ̀ ṣiṣẹ́ ọlọ́run àwọn kan sì máa kẹ́yìn rẹ̀ nìkan ẹ̀ lè mọ̀ kí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ha àwa èrè tí yín náà ń pẹ láyé ẹ̀sìn gbọ́dọ̀ kìí àwà ìjà ìlà hawla wala quwwata illa billah mo kí Dr. Dawood Abanikanda ẹ máa bá parí òfin wọn nǹkan ò ní ṣẹ́gẹ́ni nǹkan ò lè jòkúta àwọn kọ́ àtàwọn gbílẹ̀ àwọn ọ̀dọ́gà yìí a máa ń kọ Yorùbá lẹ́nu ọwọ́ àlùmọ́lẹ́ ó gbọ́ Yorùbá bìí wọn ó lè ṣe wá gbọ́ Yorùbá bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan òwe kan ni Dr. Dawood ọlọ́run bá dúró tì yín abikí kí yín abikí ọba wa ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́
bàbá ọgbà wàlá ìdòní àná ajé àmàlù bíi ẹ̀ẹ́dẹ̀ wa àlùmọ́lẹ́rù wọ́n jẹ́ wàlá bíbí káàdìlá ìlọ́lá àwọn ọkùnrin fún àdúgbò sọ̀rọ̀ náà ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run tó bàjẹ́ ogun tó bá kù sí ọlọ́run bá tún ṣe insecurity tó gbọ́ ayé kárí yìí ọlọ́run wá fi ṣe orí ìlú Ògbómọ̀ṣọ́ àtàwọn ọdún mi náà ọlọ́run kó dákun ṣàánú lórí ẹ̀ ọlọ́run kó ṣàánú lórí ẹ̀ ó ké bàbá wa tí wọ́n jẹ́ alága gbogbo tàwọn fún ìlú gbogbo kan tí ń jẹ́ Ọ̀yọ́ ti pátápátá Abu Abdulmalik ọlọ́kọ̀ wa tó ti yàn gbogbo ọ̀dà wá sí lóyá wọn lóyá náà ni ní fáláì náà pa wọn níbi ìrìn àjò rere ó kágbọ́n náà kábàwọn náà lẹ́nu níbi ẹ̀wọ̀n bínú wọn gbogbo tí n bá ti wà láyè wọ́n máa ń kà láti expect ìgbà ọ̀kà dáadáa táwọn yẹn máa ń sọ mo jẹ́ nìkan tí mo máa fẹ́ kẹ́kọ̀ọ́ lára yẹn púpọ̀ wọ́n sọ fáwọn ẹbí wọn pé mo ti sọ fún yín pé èmi kọ́ ni mo nira mi Islam ló ní mi gbogbo tí Islam bá ti tì mí lọ báyìí èmi lọ náà tẹ́lẹ̀ lè gbéra rẹ̀ wọn mọ̀ kí mo gbọ́ ọlọ́run ìjọba jẹ fún yín láíláí tó èmi náà kíra mi kí n má gbọ́ síra mi àrí tó àti ìjọmọ́ra wa ti pẹ́ díẹ̀ àtúpàdé lọ́dọ̀ rọ́ọ̀sì tí ń jọ̀kan mo kàn rí wọn náà nà pride of Islam rẹ̀ bàbá ọwọ́ àbíká sílẹ̀ bẹ́ẹ̀ àfẹ́lẹ́ bẹ́ẹ̀ náà gbọ́n yẹn bí ibi ti mọ̀ tí n bá ti nínú ọ̀rẹ́ àjò yóò ti bá ní mo dín náà gbogbo tí n bá ti yà sí náà ti máa gbé ọ̀rẹ́ ibi tí Islam abẹ́ ti jáde ní èmi lọ náà ọlọ́run ìjọba jẹ fún yín bàbá mo wá kí gbogbo ẹni ọmọ kíw ọlọ́run kò dákun kó jẹ́ inú dàgbà ohun tí yẹn máa fi jẹ́ àfà òun náà nípa ọlọ́run ọlọ́run kò tó gẹ́ fún gbogbo wa ìjáde la hawla wala quwwata illa billah ọba wa Alhaji Yusuf Adépọ̀jù àwa tí ẹ rí yìí àwa ni àwọn àgbàlagbà ránṣẹ́ iṣẹ́ wo ni wọ́n rẹwà fún àwọn ránṣẹ́ àgbàlagbà wọn ni wọ́n ṣe olóhùn gbogbo ẹgbẹ́rún máa là ọ̀tọ̀ ní kí ẹ máa jíṣẹ́ àgbàlagbà ọ̀tọ̀ ní kí ẹ máa jíṣẹ́ olóhùn ọba wọlé sí ọgbọ́ rẹ̀ láti ẹni jẹ́ka yóò ní wọ́n rò ní òtọ́màdì bí ẹ máa ń jíṣẹ́ àgbàlagbà kàmáwọ̀ tẹ́tí náà bá àná ní mọ̀ sí wa ṣùgbọ́n tí ẹ máa ń jíṣẹ́ ọlọ́run látara tó gbọ́ láti náà àgbàlagbà yóò máa tẹ̀lé àtẹ́bí àtọ́lọ́wọ́ ọ̀la wọ́n rọ wá láti lè wá fara hàn yín ká pè yín sí ìrìn àjò tí ọlọ́run dá lè fara rẹ̀ League of Imam and Alphas ní ilẹ̀ Yorùbá Edo and Delta mẹ́wàá fi kankan sí registered League of Imam and Alphas tilẹ̀ Yorùbá oko Edo and Delta sínú àwọn ṣìyọ́ òkú wa tí wọ́n wà níkàlẹ̀ wọ́n yẹn nínú àwọn kankan tó yá sí pé ìrìnàjò tí yẹn bá fẹ́ rìn ó yẹ kí yẹn mọ̀ náà wọ́n ṣàlàyé ìrìnàjò fún wa wọ́n ṣàlàyé àwọn ìrìnàjò fún wa yóò fi lè yí wa á fi lè mọ níta gbé dání á fi lè mọ kí ni purpose invitation wa sọ́dọ̀ wọn yẹn àti sọ́dọ̀ àwọn tá a ti gbọ́dọ̀ wọn náà tóbi ẹsẹ̀ kankan náà ayé tí yẹn bá lóun ò rí ọlọ́wọ́ kan lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá rí tí yẹn bá lóun ò rí àbùkù ló tún fi wọn ọlọ́wọ́ wà lẹ́kùn dáadáa yẹn máa bẹ̀rẹ̀ láti orí Alhaji wa ìwà lẹ́sìn ẹ̀sìn níwà ọ̀dọ́ yìí ni máa ti bẹ̀rẹ̀ kẹ́ bá wa sọ̀rọ̀ nípa ìrìn àjò yìí èyí táwọn bá ti ṣe àwọn líkì ni àwọn ṣe yóò fún ọmọ ti ṣe sí bísmílà. àwọn máa jẹun pọ̀ mí o ṣe kọ́ ọ̀dọ́ ìgbà o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم ní àkọ́kọ́ akí Ọlọ́run àti Ànábì Muhammad sallallahu alaihi wasallam bákan náà bí tí wọ́n ṣe wálẹ̀ àti gbogbo àwọn àfáà tí wọ́n ṣe wálẹ̀ Islam nílẹ̀ Yorùbá inú àdúrà tí wọ́n ṣe nígbà tí gbogbo wọn lọ tẹnu wọn kò sí tí wọ́n jọ ń kọrin kan náà pé kálíjọ́ kan ni à ń ṣe orin náà ráìmù lẹ́nu wọn ìgbà tí wọ́n lọ tán a rí àwọn tó yẹ kí wọ́n kàn jọ ń kọ́ pẹ̀lú ahọ́n lásán tí ò dọ́kàn wọn gbogbo àwọn tí wọ́n wá kọ́ tọkàntọkàn ìní gbígbà àdúrà náà délé wọn lónìí sọkúlẹ̀ kí n mà ọ̀rọ̀ wáyé láàrin àwọn méjì kan níta gbangba báyìí náà ni ẹ̀yin náà wọn mú máìkì dání orí pé jókòó pé ìwọ̀n la ọ̀rọ̀ mọ́lẹ̀ kí bóun ṣe wà ìwọ̀n láyà o kò sí náà fi lè sọ̀rọ̀ ìgbà tí wọ́n sọ̀rọ̀ fọ̀dílà tó tọ̀nà lọ́wọ́ alhaji nìkan yìí láàyè nínú àwọn àfáàgbà nílé ẹ̀kọ́ ní máa dàrú ni wọn tó ń kálukú sí mọ̀ pé tí wọ́n sọ̀rọ̀ àkídà ìwájú báyìí ní ìfẹ́ gbọ́n tó bá ti yàtọ̀ sí Ànábì Muhammad ẹ̀yin náà wọ́n sọ pé lóòótọ́ ni wọ́n kọ́ wọn nígbà tó wọn lè tó kàn wọn dákọ̀ ní lọ́nà mùsùlùmí àwọn ìdákọ̀ wọ́n ní wọ́n ti wá bínú jáde nígbà tí akéde tó gba àwọn àfáàgbà ẹ̀jẹ̀ àwọn ilẹ̀ báyìí tó sì máa sọ̀rọ̀ àkídà bá sọ̀rọ̀ súnà bá sọ̀rọ̀ kankan nígbà tó wá ju máìkì lẹ̀ táwọn wá ní pé mi ni ọ̀rọ̀ kan gbọ́dọ̀ tí mo fi fún lé sí lọ́nà ni pé gbogbo àgbàlagbà tí wọ́n sọ pé Ọlọ́run bá ní rẹ bídíà ṣètánì lẹ̀ bá ní gbé súnà Ànábì ga tẹ́ bá ti lè róní súnà nulẹ̀ wọn ẹgbà pàdé àwọn tí wọ́n tọrọ lọ́dọ̀ lọ́gbà
ẹ má wulẹ̀ bọ́lọ̀ jiyàn pé ó ṣe lórí bẹ́ẹ̀ ìwọ tó bá ṣe pé ní ojú ọ̀nà tí bàbá rẹ̀ ń tọ̀ tó fi lọ iná ló ṣe wà táà sí wọnú kìtàbù àsúnà táà bó nípa rẹ̀ ń bẹ̀ àwọn bàbá rẹ̀ kàn fẹ́ lásán sọ lọ́wọ́ gbà very simple tí ó ti ẹ̀dà ìlàmù kankan àwọn bàbá tàní tí wọ́n ṣàdúrà yẹn gbígbà àdúrà wọn ni tàwa tò ní wọ́n máa kọ́ wá tàbí àgbègbè táwọn bá ṣe olúwadé ibẹ̀ ni kí àwọn àwọn ti bẹ̀rẹ̀ àwọn náà rè tánà sọ́lẹ̀ ọkọ̀ kan ìgbà tí wọ́n introduce rọ́bìtọ̀ yìí torí rọ́bìtọ̀ lè kìí rábìtà ìgbà tí wọ́n introduce ẹ̀ ìbílẹ̀ àwọn onú family house tiwa náà òjé àwọn bàdàn ilé àwọn mùdírù ilé ìjánu bí wọ́n bá ti dé láńtà gbogbo tí wọ́n pè ní orísun mímọ̀ ní òsàlẹ̀ àfáà ní ìsàlẹ̀ kìíní kan ọjọ́ wọnú ilé ara wọn ni àtàdílà ní àti máàdù orísun mà àtàwọn bàbá wa wọ́n wọnú ilé ara wọn láìkànlẹ̀kùn ni nígbà náà tí wọ́n lọ mítìnì ọ̀hún àwọn bàbá tiwa bàbá tó bí èmi wọ́n máa ń lọ nílọ pé wọ́n tẹ̀lé àfáà wọn lọ ni àwọn bàbá tó bí àwọn wọ́n lọ nílọ kí wọ́n lága ìjókòó lọ́tọ̀ ni ẹ̀sùn àwọn bàbá tó bí àwọn wọ́n fẹ́ra wọn sìn fún àwọn àfáà wọn pé bí ẹlá fẹ́ lù wálé dòun ní wọ́n sì wà lẹ́nu ẹ̀ táwọn bàbá wọn sì fara gbélé tọ́nà máa yọ jáde nínú ọmọ wọn kó yá iṣẹ́ tí àwọn bàbá wọn bá lọ tí wọ́n fi kúrò láyé òun ẹ̀yin náà wá sọ fọ́lọ́run pé ẹ fẹ́ ṣe ọ̀dà pé ti ń jọ́ ọmọ rọrùn ní o tó lájọ tí wọ́n ti gbéṣẹ́ ìkalẹ̀ ń rọrùn ní o àti ìrìnrìn kankan tó dà wàhálà wallahi azim àdéjọ́ àwọn tí wọ́n pilẹ̀ nǹkan yìí àníyàn wọn dáa wọ́n sì ní Ànábì ní wa innama likulli imri'in ma nawa so kéjẹ́ lọ báyàn rabitatul al-a'immati wal ulama'i ní biladi Yorùbá Edo and Delta tó tún wá wà registered yìí kò sírú ẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ yìí tó wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kálukú ti máa àmọ́ ìtẹ́ni kó kọ rẹ̀ jáde yìí o kò sírú ilẹ̀ Yorùbá and I start to be corrected kò sírú ilẹ̀ Yorùbá torí pé nígbà tí wọ́n ti gbé orúkọ kankan sínú nǹkan pè níjọba tó wá lóhun ọ̀dàmà nǹkan yẹn function yẹn wọ́n wá gbé nǹkan kan wọ̀ pé yára fẹ́ kan délé yìí mà èyí tí wọ́n ń dá mà lọ́wọ́lọ́wọ́ yìí ó náà èyí tí a fẹ́ kó jáde lọ́dún 27 kò sọ́tẹ̀ ń bẹ̀ o kò sì sí máa ṣe tiẹ̀ kí máa ṣe tèmi ń bẹ̀ o wallahi alazim ìnà ó di tán ó dìnà kọ́ ìdá tèmi ni mo fi ń bá ṣe lọ. Ànábì la tahasadu wala tabagadu wala tadabaru ayọ̀ kọ́ni in tó bá wá nípa nínú wàkúùnù ibadallahi ikhwana sallallahu alaihi wasallam sọlọ jẹ́ pé àwọn náà ni à ń sọ fún àwọn èèyàn pé Ànábì sì ń bẹ kódà bá wá gbà pé innaka mayyitun fa innahum mayyitun àmọ́ pé kí ni wọ́n mọ̀ jámọ̀ pé Ànábì ń bẹ o iṣẹ́ tá a bá ń ṣe lẹ́yìn rẹ̀ al-ardu tahya idha ma 'asha 'alimuha ìlú kan ò lè máa jẹ́lù bí èsì pé àwọn tí sọ nílẹ̀ Yorùbá lónìí in tá a bá ń ṣe náà wọ́n fi máa sọ pé àwọn ọmọlẹ́yìn Ànábì rí sọ pé máa ń fẹ́nu àbùkù kan ìsìláàmù lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí táwọn tàwárò yìí pé ní àwọn ọmọ ọgbà fóun tirẹ̀ bá ń jàjà míì tí ọ̀pá pọ̀mọ́ ti ìsìláàmù tàwárí àwọn kẹtẹ́ jáde pé rárá in tọ́kàn wá kọ́lẹ̀ yìí ṣe yìí ẹjẹ́ náà tọ́kàn wá èmi rò pé nìkan bẹ tó ẹ̀kọ́ takorú gbèsè hàn ẹni bá takorú gbèsè hàn ọ̀dàlẹ̀ ìsìláàmù ni wọ́n sì lè ń bá dalẹ̀ wọ́n ní yóò balẹ̀ lọ ọmọ nǹkan náà ti hijratuhu li dunya yusibuha aw imra'atin yankihuha fa hijratuhu ila ma hajara ilayhi ká fún kálukú lẹ̀ sí àníyàn ṣẹ́jú bá sí lóde kíkì ní ọwọ́ sí mi lẹ́mìí jọ́nà pé èmi ò sí sí àwọn àgbàlagbà èmi ìsí ọlọ́ni so mo kà ronú mo ní tí a máa sí àwọn àgbàlagbà wọ́n máa rọ́ọ̀yàn lọ́wọ́ wọ́n ní àmàbá yìí náà ṣe báyìí ní táwọn àmàkí àbáwá ń ṣe láti mọ̀ pé ọlọ́run lànà tọ́lọ́ bàbá mi ò lè gbà mí lọ́wọ́ jọ́rọ̀ láti kìyàmà àlìídì ni wà rídọ̀ ni wọ́n lọ́ máa ṣàfáà bọ́bà bá fi yọ̀ǹda lẹ̀ tí ó sì yọnu káàfà bá ní ẹ̀ ń bá ti rí mi ó ti wà jẹ́ náà tánà bí ọ̀sọ́rọ̀ ìdúbíjà ìlàyé nítorí kábà gáàsì kò ní kúkúrú tó látà náà ni ìrìnàjò náà ti ń bọ̀ wá mufti ọlọ́mọba ní sàríkún dáadáa wọn bàbá wa waziri wọn lé ọlọ́ni hajj bó sì mọ̀ pé wọ́n tó sọ fọ́lọ́ pé iṣẹ́ báyìí ń lọ níjọ́ tí wọ́n pilẹ̀ kínní in tí wọ́n fi sáwà lórí ó ní wípé àwọn ò dìtẹ̀ nìkan kan o àmọ́ ibi tí Islam dojúkọ a gbọ́dọ̀ dojúkọ bẹ̀ kálíbà succeed mission wọn nìyẹn so wọ́n sì ní ibi yẹn bá lọ yẹn máa ń kọjú ìyẹn yà káàkiri ìyẹn ò jẹ́ kí rọ́bì tó ilé ọmọ yà káàkiri wọ́n fi wò pé kẹ́lẹ́bà mọ̀ pé ń ta gbédá ní ìtọ́ legit ni gbogbo àwọn àgbààgbà tí wọ́n lè sọ pé àwọn jọ pilẹ̀ ìtìjẹ́rà bítà lánàá tẹ́lẹ̀ ọ̀dọ̀ ogun wọn náà láti fẹ́ẹ̀ dé tán lẹ́yọ̀ kọ̀ọ̀kan àìbẹ̀ ẹ̀kọ́ so tó máa wá máàdù lárọ́bí ìmẹ́jọkò máàdù islami ẹ̀dẹ̀ ìmẹ́jọkò àìbẹ̀ ẹ̀kọ́ ni níjọ́ ìpìlẹ̀ ga àìmọ̀ bàdá ti tò ní recent wọ̀nyí wọ́n bẹ́ńjọkò àdẹ̀sẹ̀ ń kọ́kọ̀ gbogbo ayé ìlúwàyí kìí sáwó wọ́n sì yọ àwọn àgbààgbà fáà mẹ́rin ilẹ̀ pé tá máa ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àwọn mẹ́rin kan bẹ wọn ò bí ìyẹn aríkọ́ sọ̀tàn ojú ọ̀gbọ̀dọ̀ kún ọkọ̀ yọ̀ àwọn mẹ́rin kó ń bẹ àwọn yà fún ọlọ́run pa ni àwọn ayọ̀ àwọn àgbààgbà mẹ́rin báyìí wọ́n sì lágbẹ́dágbẹ́dágbẹ́dá yìí ọlọ́mọ àdìkẹ́ ogun ọlẹ́kìá mà nítorí àsìkò bàbá àgbè kúrúbà in tí ikọ̀ yìí dúró lórí náà ni pé wọn ò ṣẹlẹ̀ yàmẹ̀yà ń díẹ̀ sáà àfáà ní ọ́ ó sì dán lójú pé àfáà ní ọ́ máa bọ̀ ṣé máàmù ní ọ́ ìmáàmù ní ọ́ láwọn mọ́sálásí tó níbi tó ti ń kírun máa bọ̀ báwa bàtà náà sì bẹ̀rẹ̀ nu wọ́n sì bẹ̀rẹ̀ ní nǹkan sáwà pẹ̀lú àníyàn tó dáa tó bá di tó lọ́wọ́ fìwásákì àlìntìhà tí nǹkan kan máa fẹ́ máa rúgbà jẹ́ pé nǹkan kan bẹ bóyá dábì nǹkan kan tó fẹ́ dà lọ́wọ́ bẹ̀rẹ̀ náà tọ́lọ́ fẹ́ control iṣẹ́ ọlọ́run bá dúró ọwọ́ sí kíni yastabdil qawman ghayrakum thumma la yakunu amthalakum tó láwọn tí a dúró yìí wọn ọgbọ́n kankan tó bá ti yá ó ti yá náà ni inú tó wá dénú ló dùn fún sẹ́ni pé kò sọ́dọ̀ ẹnì kankan tá a dé tí ọmọ sọ fún wa pé ibo lè wà láti yọ àti ìrètí kò sọ́dọ̀ ẹni náà ní gbogbo ibi tá a ti ń dé àwọn ológun mọ́sọ̀ àwà ní Ifá àyíká ti dé ní Ifá lẹ́nu òní nìkan ó ti lé 5 gbogbo wa sì ń sọ pé
tí ẹgbẹ́ lẹ́nu ọjọ́ kò sí láti jẹ́ aláṣẹ bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ sí àwọn pẹ̀lú gbogbo àgbàlagbà náà lọ́bàá lọ́wọ́ pẹ̀lú yín àjẹ́ pé tí ọba nídìí ẹnì kejì jẹ́ kúmọ̀lú náà nípa ọ̀rọ̀ mi bàbá wa gbèsè ga àdínì ọlọ́run níjó burú fún yín lóòótọ́ ẹnu kún òǹkàlùkù gẹ́gẹ́ yìí nìkan mọ́ nígbà tí gómìnà wá sí Ìbàdàn tó bá ṣe pé ní registered rọ́bì tó ń bẹ ni ó ṣe ti káriwo yóò mọ́ tó bá wọn àmọ́ àwọn tí wọ́n tá a rò pé ní a fẹ́ padà sọ fún yín pé ní a wà pẹ̀lú yín tẹ́ ẹ bá ti padà wọn ò sì ṣe ẹni tí èèyàn lè recognize àbí recommend fáwọn èèyàn gbà pé fáwọn generation tí ń bọ̀ pé àwọn tẹ́sí ń bẹ wájú tẹ́ bá tá a lè kà táwọn mọ́tàn ìbí ìtàn yẹn jẹ ìtàn tá a lè kà pẹ̀lú wọn lásìkò yìí bí ìtàn tẹ́rí bí ìtàn ẹbọ ní àwọn tán jẹ́bọ kankan ìtàn wa ní kíníkà àwọn ìtàn tí ẹni máa sọ fún àwọn pé tẹ́ ẹ bá tàn ìpẹ́lẹ́ ọmọ orí mídíà àmọ́ pé ìtàn tó ní ṣe pẹ̀lú pé Islam gangan rèé the real Islam èmi ò tí ì rò pé àwọn àgbà kan bẹ tí wọ́n mójútó sọ̀tà bá rí àwọn ọ̀dọ́ báyìí àgbà tí wàá nù tiwọn náà wàtàkà tàṣíhìdù àìníyà máa là fáṣẹ̀ bí àwọn ìlú sọ láti àrẹ́ ságbà kọ́ ni wọ́n ní 50 something years pé ságbà àgbà tí wàá nù tí náà máa sọ pé kí ni o àwọn tó kálukú yìí máa wò àgbàlẹ̀ yìí náà ẹ wá pẹ̀lú àwọn táwa kéré yìí sáàrin pé ẹ wá wo bá ti máa ṣe èmi tí wàá náà kún lóòótọ́ àmọ́ nígbà náà bàbá kan náà bẹ̀rẹ̀ wọ́n sábà àwọn kéékèèké náà sábẹ́ nínú àwọn tí wọ́n sá bẹ́ẹ̀ ní kéékèèké tàbí wàsíù tó ní bẹ́ẹ̀ wàsíù lẹ Yorùbá ọ̀dọ́ kéékèèké àwọn náà gbà tí wọ́n bí tàbí ti fọ́ bẹ̀rẹ̀ àwọn wá ń dàgbà lónìí ọlọ́wọ̀ pa wọn ráyè sọ ìtàn náà fún àti yí wa pé mo wà ń bẹ́ o àmọ́ ìwọ́n pọ̀ kọ́ta náà kàn fún ilé o ilé ìtòsójú mi o ilé ìsojú mi o ilé ìsojú láti 1964 táwa ní kọ́ wà rẹ́jísítà láti mọ̀ pé ọba adéda gàn kankan ló di àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ gangan abẹ́rẹ́ ọba adéda wa iṣẹ́ náà náà wà ní fún léṣe yóò fún ìbílẹ̀ ṣe pẹ̀lú ní tí ìgbà kan ti sàláfíà wa láti mọ̀ ara lé màá lọ́nà àti ìlú àti ìmọ̀ ìfẹ́ kò sí wa ọlọ́run ní ìgbà kò sí wa ẹkú àlejò wa ọlọ́run bá ṣe ẹ̀sán dáadáa ní sókínù ikọ̀ tó fẹ́ ṣiṣẹ́ ẹ̀sìn gangan ìjẹ́ pé Islam gangan ikọ̀ náà lọ́rọ̀ bítọ̀ tún àìmọ̀ tí wà lè wà ní ìbílẹ̀ Yorùbá Ẹdó àdẹ́ta ẹ̀gbọ̀fọ́kọ̀ mọ̀ lọ. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin. Bahwa boleh semua apa yang kita tahu dan apa berapa kuti mana kita bawa kita fikir sama betul. Orang tua kita dari shalom siang jana orang kita kerja boleh kita tahu. Allah Subhanahu wa taala malu mahasyur. Jadi la haula wala quwwata illa billah. Bahwa mesti orang tua itu semua. Bahwa mesti dia al-imam Imam Dawud Malasan orang kuda kuba wadda lafiya ba kuba wadda do salama orang kuba wala ila ilo wa al-wazir bukan mun yo pixi wa ni jadda ya bi jamu wa shiri lo be mo bi wesi orang kuba do soba elo do yo ba orang niki la ka yo si pisi beta orang mo tato won so wa ni ya mo de ga bebi wa tun ma me wa àwọn tó ní kí ìfìtàn lọ́wọ́ tó bá ìtàwọn àbẹ́ ìkọ́kù ọlọ́run kó dàkùn kó wá ṣe àgùntàn dáadáa fún ọba tó lè wá sọmọdé láyọ̀ ìjà ìlà hawla wala quwwata illa billahi ìlànà àti ọwọ́ àmúdé ìlú ajíkiri ènìyàn fọ́ lọ́wọ́ ábìlọ́ yìí ábẹ̀kẹ́ lọ́wọ́ kí ọdún tó wà ní dr adékọ̀ọ́ lọ́sí ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ ṣàkà wọ́n tẹ̀lé wọ́n ti máa ń fún ìdí tẹ́lá ti dá ìṣiṣẹ́ nílẹ̀ tí yẹ bí wọ́n fún yàrá òfin àwọn èèyàn àbí ìgbésọ̀ 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 ọlọ́run àbí òsì àmúdé ìlàjì gidi ìsìn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما بعد الحق إلا البلاغ tẹ́ ẹ bá ti rí nǹkan gidi gbọ́ ó ti gidi náà nù gbogbo àwọn ọlọ́dẹ tí wọ́n bá pọ̀ tó bá di jẹ́ pé àpòkan náà ni wọ́n ń pa ìrẹsì sí wọn ò ní ṣe wàhálà àdúgbò rẹ̀ ẹnì kan bá ti ń fa ìtì ẹnì kan sì máa yìnbọn ẹni tó fà tí ò lè yìnbọn ẹni tí yìnbọn ò lè kọ́ fà tí ṣùgbọ́n bá wọn bá padà jọ pa ẹran tán àtẹni tí ó fà tí àtẹni tó yìnbọn wọ́n jọ ní ẹran náà ni àwọn jẹ́sí tókè bàbá wa Adépọ̀jù akin ọlọ́wọ́ àdúpẹ́ fún yín gbogbo àwọn ìjọba àwọn àdúgbò láyé láti wáyé làmá níbi láti Yorùbá ẹgbẹ́ àdẹ́ta wọn ní kákí láti orí àwọn bàbá wa nílé tó lórí chairman wa ẹnjìnìà Abdulhakeem Rọ́jí tí wọ́n jẹ́ ìbámu sẹkẹtẹ̀rì àti ẹnu ọmọ dọ́kítọ̀ wa Ṣùháì Ìpínlẹ̀rì àti ẹnu QS wa Abdulaziz àti ẹnu dọ́kítọ̀ wa Dawud Abanikanda àti ẹnu bàbá wa àmì ìwà ìgbà fún gbogbo tàwọn ní gbogbo Ọ̀yọ́ state àti àfáwà àgbà ẹ̀sìn wa àti gbogbo àwọn tá a jẹ́ ọmọlẹ́yìn wọn náà a kì í pé ẹkú àlejò wa ọlọ́run bá dúpẹ́ fún yín nínú ẹni tí èèyàn máa wá kiri lórí dáadáa ọlọ́run yìí sí
ọlọ́run ní yọ ikú láwùjọ dáadáa náà as long as tẹ́lẹ̀ bá ti rẹ́dì láti sacrifice gbogbo tí ọlọ́run fún fọ́lọ́run ó retí ìkọ́pọ̀ jù lọ́dọ̀ náà nìyẹn gẹ́gẹ́ bí àlùfáà wa ẹ̀sìn wá ṣe wí tàbí kìdí ẹ̀tẹ́lẹ̀ ó ṣe sí lórí ọ̀rọ̀ rọ́bítọ̀ yìí ó necessary kọ́nà wọn dálẹ̀ bó ṣe dálẹ̀ yìí náà lọ́nà fi dálẹ̀ torí pé máa tàrà fi ṣáàkì rà máa ní mental fount gbogbo tọ́lọ̀ bá dálẹ̀ ẹ̀ lè rálẹ̀ kúbẹ̀ ìdí àkọ́kọ́ nù ìdí ẹlẹ́ẹ̀kejì tí rọ́bítọ̀ yìí fi necessary láti dá sílẹ̀ òun ni pé gbogbo tó bá ti sílẹ̀kùnlẹ̀ fún challenge nǹkan yẹn kì í ṣe nǹkan kọ̀ọ̀kan gbogbo tó bá ti sílẹ̀kùnlẹ̀ fún pé ẹ challenge nǹkan yìí asílẹ̀kùn challenge yìí lẹ̀ asílẹ̀kùn invitation lẹ̀ fún gbogbo ẹni tó bá ní òun fẹ́ mọ̀ nípa kí ni rọ́bítà yìí tó ṣe wà nígbà tí a ti bọ́ rọ́bítà táwọn bàbá wa dálẹ̀ láti 1964 ẹ̀yìn kan tó ṣe wá dìde ńsìn tẹ́ẹ̀ tó ní ẹ̀dá rọ́bítọ̀ kan lẹ̀ tẹ́ẹ̀ wá sọ lóko ní ìtòjú ọmọ mìíràn ìtàwọn bá sọ so ní tó bá ti fàyè lẹ̀ fún challenge òní di kẹ́ ẹ̀ máa bá máwùfẹ̀ kẹ́ ẹ̀ máa fẹ́ bàjẹ́ kẹ́ ẹ̀ máa sọ̀sọ̀pẹ̀ challenge ni so kọ́lọ̀ ṣe rọrùn gbogbo tí tá à ń dé gẹ́gẹ́ bí mọ́mọ́ pàtàkì sọ à ń dé láìfù ni a fẹ́ ṣe kẹ́kẹ́ ní bọ́dẹ́ pé playback láti kọ́ wa sọ pé wọ́n ti ẹ̀dí ti ètò òfin bọ̀ wọ́n ń bẹ̀ open something ni so kọ́lọ̀ bá ṣe rọrùn níparí rọ́bítọ̀ yìí ó necessary yìí dálé torí pé lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n máa ṣe research wọ́n máa pè kẹ́kẹ́ ní gap nínú research methodology ìyẹn ni mo kàn fẹ́ ra fíkà máa díẹ̀ sí tí mọ́mọ́ pàtàkì wí rọ́bítà ti wà ńlẹ̀ ẹja pé rọ́bítọ̀ ẹja gbàgbé pé àwọn bàbá wa ní pè ní rọ́bítà àwa ìpèsè náà fi pè ní rọ́bítọ̀ ó ti jẹ́ pé àwọn bàbá pé gẹ́gẹ́ pẹ̀lú wàhálà láàlì iná ó dẹ̀ correct táwọn ọmọ ìsọdẹ̀ ní wàhálà dọ́ọ̀lì iná ó náà correct ṣùgbọ́n yìí tí mọ́mọ́ pàtàkì sọ ni wípé gap ó wà lẹ̀ and gbogbo ń téèyàn bá dẹ̀ ṣe tó yẹ pé ẹ̀dẹ́yẹ̀ ní ṣe kò lè kó tán gap ó máa wà ńlẹ̀ èyí táwa náà ń ṣe lọ́wọ́ yìí gbogbo àwọn tọ́lọ́ bá fi gap tó bá wà ńlẹ̀ náà tọ́lọ́ bá fi káwọn náà ò dí gap yìí pẹ̀lú àníyàn tó dáa so ìyẹn ni literature review pé iṣẹ́ tó ń ṣe yìí àwọn èèyàn wọn ti ṣe rí lágbájá iṣẹ́ rí lágbájá iṣẹ́ rí lágbájá iṣẹ́ rí lágbájá iṣẹ́ rí ṣùgbọ́n bí tí gbogbo wọn ò kọ́fà o lè ní fẹ́ ṣe kí ni o mo fẹ́ kọ́fà so kọ́lọ́ dàkún ó mọ̀ ìjọ bàjẹ́ bàbá wa Adépọ̀jù Ọlọ́run bá dúpẹ́ fún yín Ọlọ́run bá wa fún yín gbogbo ẹ̀ ní àtàláfíà àti gbélé ayé rọrùn gbogbo àwọn kan náà Ọlọ́run sọ wálé sàrí sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah jazakumullahu khairan jazakumullahu ọlọ́pàá wa sílẹ̀ sí lórí alhaji wa Yusuf Adépọ̀jù ẹ̀rí pé gbogbo àwọn àlàyé yẹn látàrọ̀ ó wà èyí tó gbà yẹn sí tí àwọn ohun tí wọ́n ti sọ̀rọ̀ síwájú tí wọ́n fi tẹ́tọ́ ní láti sọ tí ẹ̀yìn náà wọ́n rí gbogbo ẹni tó wájẹ́ sọ̀rọ̀ tí wọ́n jẹ́ lẹ́kọ̀ọ́ túláàsì ní kórè kan sọ sí gbogbo ìjókòó tó bá ti jẹ́ ìjókòó ilé wa so we would like to hear from you kẹ bá wa sọ tí ẹ bá ní fún wa inshallah rahman lẹ́yìn ìgbà náà a lè ké àwọn ìṣẹ́yìn òkú wa tó bá wa bẹ̀rẹ̀ fún yìí wípé ẹni tó lọ́n bá ti fi hàn báyìí kí ọlọ́run kan fi hàn láàpọ̀ àwọn àgbàlagbà méjì tó tọ́ pèké pẹ̀lú àwọn nìkan ọ̀tẹ́ pé wọ́n pẹ́ pẹ́pẹ́pẹ́ ayé òde ìtọ́sọ̀ pèsè lẹ́yìn kí wọ́n lẹ́kọ̀ọ́ tó bá ní tọ́pọ́n lára rẹ̀ wọ́n ní gbogbo àwọn òkú tó ń lẹ̀ sí ìdè tó dé tìmọ̀ tẹ̀tàn ọlọ́kọ̀ bá dábò rí bísímọ̀. láti wọ́n sọ bí tó lápò bí náà. Okay. Alhamdulillah. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. Adúpẹ́ fún Ọlọ́run lẹ́yìn tí mo kí Ọlọ́run a ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run rán sí gbogbo àgbáyé tí iṣẹ́ rẹ̀ sì kárí ayé tí àwa náà nílẹ̀ adúláwọ̀ Áfíríkà tá a fi láǹfààní síṣẹ́ òjíṣẹ́ yìí tọ́lọ́run wá fi àánú ẹ̀ àti ìfẹ́ tó ní sí wa tó fi ní káwa náà máa jẹ́ mùsùlùmí oríire ńlá tó pọ̀ jù náà léèyàn lè ṣe láyé àti ní ibi tí a parí gbogbo ìrìn àjò wa sí
kọ́lọ́n kó má yẹsẹ̀ wa kúrò lójú ọ̀nà yìí, ọ̀nà Islam. Àkọ́kọ́ mo kí the special committee fún rọ́bítọ̀ eléyìí tí ẹ̀ ń ṣe visitation sí mi lọ́wọ́lọ́wọ́ lénìí ní ìlú Ìlóbù lẹ́yìn tí ẹ ti lọ káàkiri Ògbómọ̀ṣọ́, mo wà wíà journey sí Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, mo wà wíà sí journey sí Ifá Ọ̀ṣun, mo dẹ̀ wà wíà the another proposed journey to Ẹ̀mí Ọ̀ṣun. Ṣùgbọ́n lásìkò lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ní kó sún kan ọ̀dọ̀ èmi náà bí èyí bẹ́ẹ̀ tí ẹ rò pé ọmọ kékeré yìí Ọlọ́run bọ́ bá ṣe dáadáa fún yín. Kí n mú kíkì mi láti apá ọ̀tún mi látọ̀dọ̀ bàbá wa Dr. Shuaib nílùú Ọ̀fà, Ọlọ́run bá dúró tì yín. Sermon méjì kan tí mo máa ń gbọ́ almost all along tí dókítà wa ṣe òun ni response tí wọ́n fún ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa á sì mọ òun náà wọlé ọmọ ìyá wa ni orí kò sẹ́ni tí ò lè yí padà tó sọ̀sọ̀kọ̀sọ nínú Islam onímọ̀mọ́lẹ́tì lòun náà wọ́n wá ṣe response very straightforward, succinct and to the point. Mo wá ṣe bá gbọ́dọ̀ bá mi jẹ́ ká rí wọn kí wọ́n pọ̀ àdúrà láti ìwà àdúrà tara wọn ní kọ́kọ́ bá lọ ẹ̀mí wọn lórí bí wọ́n ṣàbá pé èèyàn pọ̀ èèyàn ṣàbá woman yẹn for the benefit of woman pé àwọn ìyẹn rẹ̀ báyọ̀ pọ̀ pé ṣàfàní fún woman but àwọn gángan ọlọ́mọ àwọn lọ ẹ̀mí wọn. And the second one ni tí wọ́n ṣe lórí ọ̀kan náà bàbá wa Dr. Ibrahim Awa Akínṣọlá nígbà tí àwọn ìwé ń ṣẹlẹ̀ wọ́n wá sọ̀rọ̀ wọn ní ṣókí ilé tí mo rò pé no this is good Ọlọ́run bá kó bá mi wo bí mo ṣe máa ń gbádùn prógrámù méjèèjì náà torí mo download lórí fóònù mi Ọlọ́run bá ṣàlékún dáadáa fún yín. Àtọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò tán ti ṣe tọ́pọ̀tọ́pọ̀. Mo kí bàbá wa Abdulaziz àwọn ní QX gbogbo àwọn nǹkan tá a ti ṣàfẹ́kù nínú Islam láwùjọ àwọn mùsùlùmí kí n put ẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá wọn náà ni pé bí wọ́n máa ń wá wọn ní quantities of income wọn èrí láàrin àwa mùsùlùmí lọ títí ṣùgbọ́n gbàtọ́ lónìí kí nǹkan máa yí padà ló wá ní tó kí ìròyìn náà tún máa jáde kó wá tún jáwọn tó lágbọ̀ọ́yé ẹ̀sìn àpadà sí abúlé òdìdí báyìí. Mo kí bàbá wa bí n bá ti ń wò wọ́n nǹkan kan ní máa wá sí mi lọ́kàn kọ́lọ́ sì gbà bẹ́ẹ̀ bí mo ṣe ń ro nǹkan lọ́n kó lé orí bẹ́ẹ̀. Ní region wa tá a wà yìí Ifá Ìlóbù Ẹ̀rìn Ọ̀ṣun senior advocate of Nigeria àkọ́kọ́ tá a ní barrister Mahmood Kọ́lá Adéṣínà àti Ìlóbù àti Fẹ́rìn o àti Ìlóbù àti Fán àtẹ̀rìn Ọ̀ṣun barrister Mahmood Kọ́lá Adéṣínà àwọn ni fourth senior advocate of Nigeria ní region wa yìí. Màmá wọn jọmọ Ìlóbù àwọn jẹ́ ọmọ Ifá Ọ̀ṣun wọn jọmọ ìmáàmù àná fún Ifá Ọ̀ṣun ìmáàmù àgbà ní bàbá wa Adéṣínà. Mo wá máa ń wò pé bí bàbá ti jẹ́ senior advocate àkọ́kọ́ àwọn náà tún ní waziri fún mùsùlùmí ní Ifá Ọ̀ṣun wọn jẹ́ àkọ́kọ́ first so wọn kọ́lọ̀ bá mi ṣe àlékún dáadáa fún wọn. Mo wá máa ń wo Sheikh Abdulhakeem Mudiru Ajigini pé gbogbo wàhálà wọn tẹ bá lọ́kàn wọn pé kí ló dé tẹ́ tún fi gba ìdí iṣẹ́ òfin lọ ẹ mọ̀ pé it's for the sake of Islam láì bí wọ́n lè rèé bí rúmi bá dọ̀lá ní ìṣẹ́jú bá sọ wípé mo fẹ́ ṣe lọ àwọn èèyàn ní Yusuf fẹ́ ṣe lọ ó ti ní ìtumọ̀ sí wa ẹ̀yin yẹn lọ sọ́ra yín o wọ́n ti mọ̀ wípé tí n bá decide a jẹ́ pé mo ti rí pé Islam is at stake bí má sì decide pé mo fẹ́ lọ ṣe medicine pé kí n máa gba abẹ́rẹ́ kò ní jẹ́ personal torí pé ṣé owó kan ni mo tún wá pé mo fẹ́ di dókítà àbí ṣé ẹjọ́ kan mo fẹ́ máa gbàrú sìn but nígbà wọ́n rí Mudiru Ajigini wọ́n kó kóòtù sọ́run àbí wọ́n sọ pé suit wọ́n dé táì ó di University of Ibadan lẹ́ẹ̀kejì ẹ ti rí pé it's for the sake of Islam lágbára Ọlọ́run àníyàn tí mo wá máa fi ń gbé àti ìdùwà náà ni pé ẹ di senior advocate of Nigeria torí pé òpin nǹkan méjì ni nínú èmi fẹ́ kan lọ títí nínú ìrìn àjò bíyàn bá ń lọ study law either kò di adájọ́ àgbà tàbí kò di senior advocate of Nigeria méjèèjì náà ni adájọ́ àgbà or senior advocate of Nigeria ṣùgbọ́n mo fẹ́ ti sáà nìyẹn ìkejì náà dáa náà o ṣùgbọ́n ìyá máa fẹ́ràn kan jù kan lọ àbáwá Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ náà nígbà tá àti ìbẹ̀rẹ̀ ètò pé kí n kó máa Mudiru Ajigini lèmi àti bàbá wa Ajigini àgbà tí ń ṣọ̀rẹ́ language tí mo dẹ̀ lò yẹn ẹnìkan lò bẹ́ẹ̀ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni yẹn ń sọ fún mi wípé Malam Yusuf bàbá wa Adépọ̀jù ti lọ nínú àwọn ọmọ bàbá mo wá ní ẹ má lo statement yẹn ẹ̀yin lẹ́ ń pera yín lọ́mọ but kí bàbá tó lọ bàbá jẹ́ kémi mọ̀ wípé ẹ̀yin tẹ́ ń pera yín lọ́mọ yẹn ọ̀rẹ́ àwọn ni ẹ jẹ́ o mò ń sọ̀rọ̀ brọ́dà mi Muhyiddin Arafaju Shina bàbá mi máa sọ pé Shina ní kọ́ yẹ ọ̀rẹ́ mi ní kọ́ yìí o ṣé bọ́lá ọ̀gá náà má nàbí lọ́rẹ̀ so ọmọ ni mo jẹ́ sí bàbá Ajigini wọ́n wá mú mi lọ́rẹ̀ wọ́n wá sọ̀rọ̀ bàbá mi Adépọ̀jù wọ́n ní Alhaji Jamiu bàbá ní bàbá Ajigini ṣé kò sí ọ̀rẹ́ mi ni mo wá bàbá Adépọ̀jù mọ̀ ní ọmọ yín wọ́n ní ọmọ mi ọ̀rẹ́ mi
èmi àti bàbá wa sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ ìgbà mi máa lọ bá wọn lé tí mi tiẹ̀ mọ̀ pé dírẹ́bà ti ń wá wọn náà dírẹ́bà ti níjọ́ mo wò náà mo ní àgbàlagbà náà wọ́n ní àgbàlagbà náà ní mọ̀ wá àgbà torí bàbá ní píńsípù pé yóò bá mọ̀kọ̀ wà dáadáa ẹ̀ lé wa bàbá Jídé ni complain ọ̀pọ̀ kọ́nà ọba kó bá ṣàforíjì fún bàbá Jídé ni gẹ́gẹ́ bí tí ìwà ẹ̀sìn lẹ́wà ọ̀rọ̀ kan sọ nípa Ọlọ́run máa fa àwọn èèyàn jáde nínú àwọn ọmọ ẹni dáadáa bàbá Jídé ní gbìyànjú gan ní gbogbo environment wa tí orí pa wọn dé lògùn ó ní mo sọ pé nínú àwọn ọmọ kí wọn tún ti jẹ́ àwọn àfáà ńláńlá nílùú yìí Ọlọ́run kó bá wa ṣàforíjì fún wọn Ọlọ́run wá gbé mòdì ìwà Jídé ni Ọlọ́run wá gbé wọn dìde ẹ wá wò nínú àná Ọlọ́run bó bá wọ Ọlọ́run ó lè jẹ́ pé bóyá ìbàjẹ́ pé ṣe alákọ̀wé kan ni wọ́n máa ṣe wọ́n kàn wà yusuf fún humanity ni wọ́n lè má wà yusuf fún Islam bẹ́ẹ̀ bá wà yusuf fún humanity tí yóò bá wúlò fún Islam ẹ̀dá tí ó nítumọ̀ èèyàn ń tán lé ayé ṣe ó ní káyé dá ṣùgbọ́n ọ̀rá sọ̀rọ̀ ibi tó ń lọ ẹ̀ẹ́dì pé ìgbà tí ẹ̀ka ṣe rí wáyé ayé ni Ọlọ́run àdó tì yín mo kí brọ́dà mi Muhammad cousin olórí ẹbí àtiwà tipẹ́ gan Ọlọ́run bọ́ba àdó tì yín wọ́n ní akitiyan tí ì ṣe kékeré ọjọ́ kan mo fẹ́ ṣe wáàsí nípa ó ti pẹ́ ọdún sí about 30 years àwọn èèyàn wá sọ fún bàbá Adépọ̀jù wípé tí Yusuf bá ti lọ sí wáàsí fún wọ́n pa o bàbá wa ní kò sí problem kó lọ sí wáàsí tó bá fẹ́ ṣe mo wá plan kankan mo ní kí èyí sọ fún bàbá gan torí pàtàkì wọn ti balẹ̀ ní ìdẹ̀ni dé ìyàmì ọmọ ẹmọ tí mo ṣe mo wá lọ wá jeans ọ̀dà mo wọ jeans mo wọ bí shirt kan mo wọ face cap mo wo fídíò recently mo ti ẹ̀fẹ́ convert sí sí ìdíkọ́jọ́ ti pẹ́ mo lè ṣe wáàsí náà but nígbà dé stage kan ọlọ́ba àfọ̀rọ̀kẹ́ alájì ìmúlò láì nígbà dé stage kan mo wá rò pé sáwọn èèyàn onímọ̀ tó mi náà mo ń ṣe wáàsí ni mo lè ṣe wáàsí ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta kó sí nǹkan kan ọ̀sẹ̀ tí ọkọ̀ mi ní fọ́n gbogbo àwọn fámìlì mi pátá nílé akẹyọ ọ̀pọ̀lọpọ̀ ìfọ́nà ti wá bàbá wa tó kọ́lé tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi yìí Professor Abdulaziz Adéagbo lẹ́yìn bàbá mi àwọn náà tún kàn ní àwọn tí wọ́n kọ́ kàwé màmá tó bí wọn ọmọ ilé ajẹ́ ni wọ́n ní fọ̀ọ̀sùn ilé ajẹ́ bẹ́ẹ̀ àìmọye àwọn àǹtí mi náà tí wọ́n lọ́kàn fún gbogbo ilé akẹ́ńjẹ lẹ́yìn ẹgbẹ́jọ ọ̀dọ̀ wa ilé akẹyọ ìfọ́n láti fẹ́ wọn àtàwọn èèyàn wa tó ti lọ àtàwọn àbúrò mi tó pọ̀ náà tí wọ́n lọ́kàn fún mo ní òsì nǹkan kan àdèṣíwáṣí náà gbígbẹ́ náà lọ so èmi àti olórí ẹbí ọjọ́ wa ti pẹ́ àti ń bá bọ̀ wọn à sì yí padà náà lórí akitiyan nínú ẹ̀sìn ní di rádaràda ní di rédèrèdè inshallah brother mi Ustaz Abdulfatai bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn wọn lèmi náà ń gbádùn wọn honestly tí wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní very powerful analytic minds tí wọ́n fi máa express nǹkan tí wọ́n fi máa gbé nǹkan kalẹ̀ fẹ́ máa wò wọ́n lọ ṣé wọn fáwọn program kan wà tí wọ́n wà boring nígbà tá a sọ̀rọ̀ dr shadman fẹ́ wò pé Ustaz Abdulfatai ń ṣe program lọ́wọ́ níjọ́ tí mo wá mọ̀ wọn mọ̀ bàbá mo ní ọlọ́yin ṣọba alábòsí ó sì yẹ kórìí náà nìyẹn ní má padà sí aburú mo kí dr wa dr Dawud Abanikanda Ọlọ́run ọba dúró tì yín Ọlọ́run ọba ṣe dáadáa fún yín thanks for your auspicious presence to this gathering bákan náà mo kí àmì ìwà tí wọ́n jẹ́ alága fún gbogbo táwọn nípìnlẹ̀ Ọ̀yọ́ Abu Abdulmalik ní má padà sí aburú Ọlọ́run ọba dúró tì yín ní a ti lọ ṣe program ní Ìwó on the invitation of our own Ibrahim wà lápùlẹ̀ ní fita ó ti pẹ́ lálẹ́ báyìí Ọlọ́run ọba dúró tì yín Ọlọ́run ọba ṣàlékún dáadáa fún yín mo kí ìmáàmù wa tí lánàá láàárọ̀ àná à ń sọ̀rọ̀ ìmáàmù kan tí wọ́n fẹ́ yàn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹni yẹn wá mú àwọn instances kan wá pé malam ẹja máa bẹ lọ́wọ́ Ọlọ́run tó yàn fún wa ní sẹ̀pẹ̀tẹ̀rì mo ní pé ṣe mọ̀ pé ọ̀jọ̀gbọ́n ni wọ́n lọ́lọ́run yàn fún ní sẹ̀pẹ̀tẹ̀rì ẹnjìníà ni wọ́n Ọlọ́run yàn fún wa ní Ọ̀yọ́ ọ̀mọ̀wé lọ́yà Ọlọ́run yàn fún wa ní Ògbómọ̀ṣọ́ ọ̀mọ̀wé dọ́kítọ̀rù ni wọ́n àwa fi àwọn imams yìí bẹ́ẹ̀ ni a fi ṣe àtẹ̀gùn ìmáàmù ológun náà yìí sí professor àwa fi ṣàtẹ̀gùn ìfibẹ́ Ọlọ́run pé kọ́lọ́n bá yẹn dáadáa fún wọn náà níbi tá à ń tọrọ fún yìí ibi tọ́rọ̀ ti kan ọ̀rẹ́ mi àti wọn náà nìyẹn ní má padà sí aburú ọ̀kan nínú àwọn bàbá wa very prominent in Yorùbá land wọ́n kàn pè ní wọ́n ní Madam Yusuf ṣùgbọ́n kọ́lọ́n ti ń ṣe ń sìn kí n wo gbogbo rògbòdìyàn lórí ọ̀rọ̀ oṣù ìmáàmù báyìí ti sọ̀rọ̀ wọ́n sọ tó dá lórí ọ̀rọ̀ oṣù ìmáàmù báyìí ti sọ̀rọ̀ wọ́n sọ tó dá lórí ọ̀rọ̀ oṣù kódà ìmáàmù Èkó wọ́n sọ tó dá lórí ọ̀rọ̀ oṣù wọ́n wá ní kódà ìmáàmù sẹ̀kẹ̀tẹ̀rì náà wọ́n sọ tó dá lórí ọ̀rọ̀ oṣù wọ́n ní ìmáàmù sẹ̀kẹ̀tẹ̀rì ok bẹ́ẹ̀ mo ti ẹ̀ ní wọ́n ní gbogbo ẹ̀ ń kárí lọ náà nìyẹn whether we like it or not yọ kárí náà agbẹ̀rọ̀ náà torí ìdí tí ó fi kárí ni pé nígbà tó lọ ń ṣàdéhùn pé wà lẹ́bi àrísọ́lá rẹ̀sùlá ọ̀gbẹ̀rẹ̀ kúdà wà dín nà hàk dídí ọ̀rọ̀ wà láàdín ní ìkùnlé wà káfà billahi ṣàyà òun fi Islam borí and definitely Islam is conquering bọ́lá ń bá ti sọ nǹkan need láti fear wàláhì lẹ́nu jẹ́ mẹ́ta yẹn gbọ́dọ̀ wípé kò tí ì sẹ́ni tó lè rí mi tí màá bọ́ta tí màá máa express fear pé ẹgbùgbùn tí wọ́n gbé ti Islam lẹ́nu jẹ́ mẹ́ta yóò wọ́n yà àwọn aláṣìṣe nǹkan ní ó èyí nìkan táwọn ìbá express fear màá wà wò pé níbo lẹ́yìn ti wà láti jọ social media òun ló jẹ́ ká mọ̀ pé wọ́n gbógun ti Islam wọ́n ti gbógun ti Islam ti pẹ́ láti day one láti gba ayé òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam a máa ń torí wípé information yóò spread wọ́n ṣe àmọ́ social media lónìí bí ìyàwó ẹnìkan bóyá bá jábọ́ nínú ẹ̀ka lásán ẹ̀ ti gbọ́ wọ́n á gbé
so ọ̀pọ̀lọpọ̀ nǹkan táàrí tí ń jáwé yẹn lójú sí wọn social media ní ẹwùjọ wọn ti ń jí ní gbé ẹwùjọ ń bá wà kékeré lábọ gbọmọgbọmọ bó ti rẹ pé nísinsìnyí gbé gómìnà gáwà lágbàlagbà wá so gbọmọgbọmọ ti wà tipẹ́ banditry ti wà tipẹ́ ṣùgbọ́n social media yìí ó wá ẹ mọ̀ gbogbo nǹkan láyé bẹ́ẹ̀ bá fẹ́ lo nǹkan negatively yóò rí lò bẹ́ẹ̀ bá fẹ́ lo nǹkan positively yóò rí lò so ló fi jẹ́ wípé àǹfààní táwa ní nípa jẹ́ mùsùlùmí àǹfààní ta nínú pé àbájá mùsùlùmí gbogbo náà dáadáa táyé ṣàwọn náà máa ṣe àyìmọ̀ òsì ní já mọ̀ àyìmọ̀ kò ní já mọ̀ so nípa bẹ́ẹ̀ àdúpẹ́ fún wọn lọ́mù this organization is long overdue èmi ti mọ̀ in mind wípé eléyìí ó ṣẹlẹ̀ ṣẹ́wádìí tó ṣẹlẹ̀ oríire àwọn bàbá ni o oríire àwọn bàbá ni if they but know oríire wọn ni the organization is or was never created to be antagonistic semi-existing organization no ọmọ tí bàbá bá wà tó bá ní ọmọ wọn gbọ́dọ̀ ju òun lọ olórí ibú bàbá ni àáfàá tó bá ní ọmọ kí wọ́n gbọ́dọ̀ ga ju òun lọ ẹni ìṣú ni torí wípé kò sí success láyé without successor kò sí success without successor kódà gbogbo wa máa ń gbà wípé the natural successor to prophet Isa tó ń pè ní Jesus Christ tó náà ní anabi Muhammadu ọlọ́run jẹ́ bí sáyẹn tó lé ayé káwọn òjíṣẹ́ ọlọ́run máa sọ sí ìdára wọn ìlànà bí kò fi àná sí fún òjíṣẹ́ láti òjíṣẹ́ kan bọ̀ wọ́n wá sì wọ́n náà nínú fámìlì ẹ̀ náà yóò sì yọ òjíṣẹ́ nígbà ọlọ́run mú bàbá kan yóò sì fa òjíṣẹ́ méjì yọ ẹ wò báyìí ó mú bàbá kan yóò sì fa òjíṣẹ́ méjì yọ nínú nìkan anabi Ismail àti anabi Isaac tani wà mọ́nà ọlọ́run sì ní wo bàbá mi ìbá nínú àwọn òjíṣẹ́ ọlọ́run mi náà yóò sì fa àwọn ìpàdé yọ tí wọ́n ní gbọ́dọ̀ sí lẹ́nu ẹ wà níbi wa nóò gbogbo eléyìí ọlọ́run fi ń dára fún wa ni ọlọ́run fi wá dára tí ò dá mọ́ fi wá dára burúkú mọ́ fa kèfèrí yọ nínú ọ̀ràn wa mọ́ fa yọ nínú ọmọ wa kí òun sí ń tọ́kọ lọ́wọ́ o sí o bá ṣe èèyàn bẹ́lọ̀ bá sì lóhùn ní gbọ́ òní gbọ́ náà ni yóò sì jẹ́dùn ọkàn pé ọ̀dà àwọn máa bá yí kọ́ máa rántí ẹni kí lèèyàn wá ṣe kò sí ló fi dábọ́ bí èèyàn bá rọmọ ẹni retí bá ṣe dáadáa ọlọ́run kan decide pé gbẹ́ngbẹ́n dùnú náà ni ọ̀pọ̀ bẹ́ẹ̀ ó dídí bàbá ìmáàmù ìlú kan nípìnlẹ̀ Ọ̀ṣun yìí ó forúkọ bu bàbá ìláṣẹ́rí wà àwọn tó bá mọ̀ ọmọ bàbá ìmáàmù ni o ìmáàmù àgbà ọlọ́run sì fa ilégún yọ́nà àwọn ọmọ àkọ́bí rẹ̀ sì ń gbé égún bàbá wa máa ní tó àdánwò tèmi nu níwájú ọlọ́run gbọ́dọ̀ ṣe fi ilé ìṣe àdánwò fún ànàbí ilé ọlọ́run fi ilé ìṣe àdánwò fún ìṣẹ́ bẹ́ẹ̀ àdánwò tèmi nu ọmọ ní sì ń gbẹ́ngbọ́n iye bàbá náà ti jáde láyé sí àti ẹ̀gbọ́n ọmọ gan náà bó ti kú ní àmọ́ bó sì máa àwọn afá ńláńláńláńlá ìkànnì àwọn afá náà ni wọ́n bá mi jọ́kan ní mọ́lá kí láwàá ṣe báyìí mo ní kí ló ṣẹlẹ̀ ọládàáwò kan wo ó lọ́mọ igbó ni ó ló sì lọ lé kéwú ó ní àmọ́ ó ti ya wèrè bí mo ti ń sọ̀rọ̀ yìí kò yí padà tẹ́ bá pẹ́ ni á ní àdánwò tó mú o mọ̀ ní ọlọ́run gbogbo ìtẹ́yìn ṣe ìmọ̀ni tèmi ò gbé ọlọ́run má gbé tí ìmọ̀ni mi ò gbé torí táwọn kan táwọn àbẹ́yàn bá gbọ́ ó lè fún yẹn ní depression ó lè tètè pààyàn ọlọ́run ṣe rẹ̀ fún wa so this organization is long overdue wàláhì àti jẹ̀rẹ̀ kọ́lọ́run ọba nínú ọlánà náà kó wá bá wa dó tì yẹn ó kún wa lọ́wọ́ ìgbà tí mùdírù Májídé ní pè mí wípé lénìí àwọn bọ̀ in fact I was overwhelmed with joy honestly program méjì ni mo ní lénìí mo ní ìtọ́jú ṣòro mo ní kàn ní ìlú ó yẹ kí n wà bẹ́ẹ̀ bá ní ìlú ọ̀kan náà àwọn afáwa bàbá mùdírù náà mọ̀ wọ́n ilé náà ni wọ́n kó wọn jáde wọ́n ṣẹ̀lẹ̀ mọ́ ẹ̀dẹ́gbẹ́ mẹ́ta yìí ẹ̀dẹ́gbẹ́ tí wọ́n ní àwọn àgbẹ̀ sí mi ò ní fẹ́ sọ́dọ̀ tó social media so I had that intention to be there but mo ti pèkánná àwọn èèyàn mi fẹ́ bá mi sọ mi ì nílé ìwà máa tó bá jẹ́ pé àǹfààní bá wà fún mi ní ìrọ̀lẹ́ àbí lọ́la máa lọ síbẹ̀ níbi tí inú mi ń dùn dé lórí ìjókòó yìí wàláì ìjókòó yìí ó ṣó wípé ọjọ́ ọ̀la ìsìláàmù ilẹ̀ Yorùbá tó sì dáa yes ó confam bẹ́ẹ̀ because ìdí nǹkan méjì ni mo rí ṣe nígbà míì a níṣòro kan Yorùbá as a tribe ẹ̀rù máa ń bà wá wípé bá a bá ṣe nǹkan ìsáyè ò ní sọ wá lẹ́nu ẹ̀já jókòó wa jẹ́ pé tá a bá ṣe sáyè ò ní sọ wá lẹ́nu sáyè ò ní sọ wá lẹ́nu yẹn orí ẹ̀ láwà tí nǹkan máa bàjẹ́ lọ yóò sì máa bàjẹ́ débi wípé tó bá bàjẹ́ dé lẹ́fù kan ó lè má látúnṣe mọ́ bàbá wa ronú pa fẹ́ ṣàtúnṣe èèyàn ò ní bí nǹkan bá pẹ́ it's just like cancer tẹ́ bá ní cancer ní ìpìlẹ̀ bóyá tó sì wà ní lump ẹ ti gé tán nìyẹn bó tẹ́ ẹ bá filẹ̀ tó become cancerous ó wá di wàhálà ṣe bí ẹni wà láyé ní ọmọ sọ gbogbo ní ti bà nǹkan jẹ́ so Islam in Yoruba land is at stake that's the reality is at stake èèyàn need láti wò pé táyé ni mo fẹ́ ṣe ní àbíkọ́ náà táyé mo fẹ́ ṣe mo fẹ́ kán má pariwo mi káwọn lágbójú pamọ́ gbogbo eléyìí tí à ń ṣe yìí àwọn kan wà tó wù but ẹ̀rọ wọn bà wọ́n fear kan fraternize ara wọn mọ́ organization yìí the fear of the unknown pé àkínyàn ṣẹlẹ̀ sí mi and the reality is wọ́n sì mọ̀ wípé a need nǹkan yìí kó lè máa jẹ́ oríire fáwọn bàbá wa
kó lè kún àwọn bàbá wa lọ́wọ́, kó lè kún iṣẹ́ Islam táwọn bàbá yẹn ti gbé lọ́wọ́. And tí ẹ bá wo nǹkan kan, ẹ jẹ́ lo Christianity as a case study. Ṣé rí mo ti ro nǹkan kan, ẹ rí wípé ó ti jẹ́ pé the reverse is the case. Màá sọ̀rọ̀ yẹn náà psychologically. Ní dọ̀ndọ̀n tán bá ń wo Christianity, ẹ mọ̀ rí àwọn Anglicans, the Methodists, the Catholic, Baptist, àwọn èèyàn ni wọ́n kọ́kọ́ believe pé Orthodox, ká mọ̀ sọ̀rọ̀ àwọn Catholic ìpìlẹ̀ àkọ́kọ́. Ẹ wá rí wípé tẹ́ ẹ bá wá lọ sí gbogbo àwọn churches yẹn, tẹ́ ẹ bá dé Anglican, tẹ́ ẹ bá dé Baptist, tẹ́ ẹ bá dé Methodist, àwọn arúgbó lẹ́mọ̀ bá bẹ̀, àwọn àgbàlagbà, àwọn pensioners, àwọn tí ń retí ikú, ẹ ṣàjẹ́ á lọ bẹ̀ bóyá àti àlebójú rí ọlọ́run pàdé. So the generation yẹn ń ṣẹlẹ̀ until the rise of the Pentecostals tó padà wọ́n lé àwọn yẹn wọlé, tó padà wọ́n lé wọn wọlé. Bó tiẹ̀ jẹ́ wípé ìgbédìde Pentecostals yẹn ẹnìkọ́lẹ̀ lẹ́nìí ó lè mọ́ ti manifest, òun náà ni ó padà lead sí àdéhùn ọlọ́run Kùránì pé Islam ó padà wá borí. Yes, òun náà ni. But tí mo fẹ́ fà á ni wípé lójú tiwọn wọ́n believe wípé bó ṣe ń dìde yẹn tí ó ti ń affect àwọn ìyẹn lókè, wọ́n believe pé káwọn ọ̀bá dìde kí ni ìwọ̀n ti ń gbé àgbélẹ̀ lẹ́yìn àti kí Pentecostals, Gospelers, the God Gospelers, the Bible Thumpers, the Golden Evangelists, kí ni gbogbo àwọn ẹ̀kọ́ máa dìde, ó ti wá ń affect àwọn tọ́gbẹ̀rẹ̀ wọn ní Orthodox. So ẹ wá wò lénìí ọmọ ọ̀dọ́ tí ń dàgbà wọ́n wà níbi wípé àwọn not Anglicans, àwọn ìṣẹ́ Methodists, even tẹ́ bá ń káàkiri bẹ́ẹ̀ bá dẹ́kọ̀ kẹ́ẹ̀tọ́ ní Anglican Church, àwọn kàtúgbà tó ti wà jọ ni. So bẹ́ẹ̀ ṣe wá máa rí wọn lọ́lẹ̀. Àmọ́ nínú Islam, the reverse is the case. Torí wípé ìgbédìde àwọn Pentecostals, àwọn Gospelers yẹn, àwọn ń ba ìpìlẹ̀ jẹ́ ni. Torí wípé tẹ́ bá gbọ́ Catholic, Anglican, Methodist, àwọn ó sọ fún wípé Jésù kì í sọlọ́run. Àwọn ní Jésù kì í sọlọ́run. Wọ́n gbà táwọn Pentecostals ń dìde, àwọn ní Jésù ní Ọlọ́run, àwọn ní Olúwa. So conflict yóò máa ṣẹlẹ̀, conflict of interest ń ṣẹlẹ̀. Àmọ́ lẹ́ni ìgbédìde àwọn àfà alágbọ̀yé, àwọn ó máa sọ fún wípé ìtọ́lọ́ ń wí, ìtànàbí wí ni. Pé àwọn bàbá gbìyànjú o, àmọ́ bí tí àwọn náà kò sí bá ti lè gbìyànjú tó àwọn try o, àmọ́ gap wà, àwọn ọmọ wa ti ń bọ̀ nísìnyí, wọ́n ó tún rí pristine Islam ju àwa lọ. Wọ́n sì tún wà more bolder ju àwa lọ. That's the reality. Àwọn adúpẹ́ fún Ọlọ́run. Ní ìparí, ìmọ̀ràn mẹ́ta ni mo kàn ní, torí pé opportunity náà ní ìjókòó tá a jókòó yìí. Opportunity ni àkọ́kọ́, ẹ dákun, ẹ jẹ́ kí our propagation of Islam kó center lórí bí àwọn mùsùlùmí ó ṣe lágbọ̀ọ́yé, bí wọ́n ṣe lágbọ̀ọ́yé ẹ̀sìn. Ìyẹn náà níṣẹ́ tó lágbára jù. Bí wọ́n ṣe ó le gan o, ó le gan. Àwọn èèyàn ní àgbọ̀ọ́yé ẹ̀sìn, wọn lágbọ̀ọ́yé, wàláì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí ń kírun torí ayé ni. Àwọn Christian lórí nǹkan tí wọ́n máa ń kọ mọ́ àjòkó báyìí mo wá ń wò. Wọ́n rí pé ó apply sáwọn mùsùlùmí kan náà. Wọ́n kọ wọ́n ní ìwọ́n sá máa ṣàtìlẹ́yìn, àwa yóò máa yẹn, àwa yóò máa gbé ẹ̀ga, ìwọ́n sá máa ṣàtìlẹ́yìn wa, àwa yóò máa gbé ẹ̀ga. Ìgbà táwọn bá ń gbé wọ Ọlọ́run, ìfẹ́ pẹ̀lú Ọlọ́run, ìgbà táwọn bá ń gbé ìwọ Ọlọ́run wá ga, ìwọ máa ṣàtìlẹ́yìn wa. Believe wọn. Ẹlòmíì believe wípé ìrun tí òun kì yìí, akírun tájà pàápàá kan ní tó Ọlọ́run wò. Ó ní akírun fún akí fún aṣètẹ. Mo gbọ́dọ̀ mọ̀ sí ti àná. Ibi tí mo jókòó sí, mo fẹ́ lè àgbàlagbà tí níwọ̀n lè tètè correct wọn báyẹn, incorrect wọn jọ mi. Ó tún sọ́lá àkọsọ́lẹ̀ kejì ọ̀sọ́lẹ̀ kẹta àdúrà tí wọ́n lò, wọ́n sì dìde lórí ìrun nígbà wọn kírun tán. A ti ṣe tiẹ̀ o, wá sí tiwa náà, a ṣe tiẹ̀ o, ọ̀gbọ̀dọ̀ wọ́n sì tiwa o. Rárá, that is ìyẹn kọ́ ni primary bó ti wo, yá kírun, kò sí tọ́kàn náà bó ṣe tẹ́tẹ́, ó lè kírun tán gan-an, ọmọ lọ lé gan-an, ọgbọ́n pẹ́lẹ́ rẹ ti wó. So, but àgbọ̀yé yẹn relative, gbogbo níbi kátà káwọn èèyàn gbàgbọ́ yé ẹ̀sìn, àwọn èèyàn gbàgbọ́ yé kò yé wọn. So, ọlọ́nkọ́ ràn lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni ọ̀rọ̀ social media. If care is not taken, àwa mùsùlùmí, ẹ má jẹ́ nípa ọ̀rọ̀ jẹun, àwa gangan ni victim of negativity on social media. Àwa ni o. There were a lot of blackmails. There were many blackmail wa. Nígbà tí àwọn kan jókòó ní Ìbàdàn, pé bóò ni Islam ó ṣe dàgbàsókè, bóò ni àwùjọ wọn ó ṣe wà free of kidnappings, killings, banditry, terrorism. Ẹ sì fáwọn mùsùlùmí ní open invitation. Tí ẹnìkan wá, ẹni tó wà yìí, ìjọba ò pè ní terrorist, ìjọba ò ní èmú ẹ̀ ní terrorist. Àwọn ìjọba ti ń visit ẹ̀, ọmọ president ń visit ẹ̀, former head of state ń visit ẹ̀, àwọn presidential aspirants ló ń visit ẹ̀. State tó ti wá ó ní stake tó lágbára. Tí wàhálà bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ security, ẹ lọ bá, gbà wá lọ́yẹ̀, gbà wá nímọ̀ràn, gbà wá níyànjú, bá wọn lórí burúkú yìí sọ̀rọ̀, because the respect tán ní fún bàbá rẹ̀ náà ni wọ́n ní fún. Ó sì ń sọ síbi, ó ń bá wọn ṣe lé, ó ń sọ fẹ́ nìkan nígbà tá à ń sọ̀rọ̀ lánàá. Ẹni yẹn wá ní mádàmù dúdú ni mo sọ. Ó ní kò dá kéèyàn máa negotiate pẹ̀lú àwọn banditry. Mo ní fine. Kò dá kéèyàn negotiate pẹ̀lú àwọn oní terrorism. Fine.
wọ́n ní let me ask you a question láti ìjọ tí wọ́n ti ń kidnap ní Nàìjíríà ǹjẹ́ o gbọ́ rí wípé àwọn èèyàn sanwó wọ́n wá fi àwọn victim tí wọ́n kidnap wọ́n fi wọ́n lẹ̀ àwọn èèyàn lọ́pọ̀ ó ní even there was a time tí wọ́n kidnap àwọn members àwọn family àwọn kan báwo ṣe lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n ní ṣe fẹ́ ráwọn èèyàn yín láàyè ẹ lọ sanwó ṣe fẹ́ rí àwọn èèyàn yín láàyè ẹ lọ sanwó àwọn ìjà bá ń dá sí bẹ́ẹ̀ bá ní agbé yín lẹ́yìn wọ́n bá ti notice pé nǹkan náà bàbá wọ́n wèsì láàbà àwọn èèyàn yín o mo ní ṣe ń tán sọ ìṣọwọ́ common sense ó ní very common sense ṣe wá sanwó láwọn sanwó ṣe wá release àwọn èèyàn lápò ní ẹ ti negotiate pẹ̀lú bandits ẹ ti negotiate we are at dilemma wọ́n kó àwọn ọmọ l'Ógbómọ̀ṣọ́ fine gbogbo wa àfẹ́ kò sẹ́ni tí ó ti condemn ẹ̀ ustaz Adigini ti condemn ẹ̀ imam Ògbómọ̀ṣọ́ condemn ẹ̀ imam Ọ̀yọ́ condemn ẹ̀ kódà Abdul Fatai wọ́n condemn ẹ̀ àwọn èèyàn gbogbo àwọn afá gbogbo àwọn imam tẹ̀pẹ́ wọ́n condemn ẹ̀ kò sí imam kan tí ó bá jẹ́ ní Ọlọ́run ní Nàìjíríà tí ní ọdún pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yẹn the big question wá ní wípé ẹ wá wò ó tọ́mọ wá béèrè béèrè kan let's be realistic some people will be of the opinion ẹnìkan sọ fún mi pé malam the best government will have done ni pé àti àwọn tí wọ́n kó àwọn ọmọ àtàwọn ọmọ tí wọ́n kó kí wọ́n pa gbogbo wọn opinion tiẹ̀ nìyẹn because tí wọn bá ṣe bẹ́ẹ̀ ká pawọ́ everybody kú dànù so that kò ní serious occurrence ó sì believe tó sọ yẹn ó ní bó ṣe yẹ kó rí nìyẹn ó ní good but mo fẹ́ béèrè question kan lọ́wọ́ rẹ̀ sà ọ̀rọ̀ tó sọ yìí ọ̀dà o but mo lè fọ́ lọ́wọ́ ọ̀rọ̀ búra tọ́mọ rẹ méjì bá wà mẹ́wò ní sọ bẹ́ẹ̀ ó ní kódà kó ṣe yọ kan ọmọ ẹnìkan mẹ́ta wà mẹ́wò ìyá kan wọ ọmọ mẹ́rin lọ́mọ ẹ̀ níbo ni ó ti bẹ̀rẹ̀ ṣé yẹn ẹ convince ẹ̀bí kan pa gbogbo wọn síbẹ̀ ó lè let us be realistic and at the same time bí wọ́n bá wọn negotiate táwọn fẹ́ gbà ní in tí wọ́n fẹ́ gbà yẹn ẹ wo ibi tí mo ti láwọn mùsùlùmí at stake ọ̀tọ̀ ní táwọn fẹ́ gbà ọ̀tọ̀ ní tẹ́ sọ fáyé nìsín kò sí ibi tẹ́ ti sọ wípé kí wọ́n introduce sharia bandit ò ní sọ pé kí wọ́n lo sharia torí pé sharia gẹ́gẹ́gẹ́gẹ́ lọ sọ pé kí wọ́n bá rí wọn ká pa wọ́n and let me tell you the reality why the government is making mistake ni pé bí gọ́ọ̀mẹ̀ntì bá tẹ̀lé sharia gbogbo àwọn terrorist fẹ́ mú kí ló ti ṣẹlẹ̀ sí wọn ẹ ti pa wọn tẹ́ ẹ bá wá pa wọn wọn ní sẹ́yìn sọ fún wípé ẹ release àwọn tẹ́ ẹ tì mọ́lé nígbà tẹ́ ẹ mú ọ̀daràn tẹ́ ẹ confirm pọ̀ ọ̀daràn ni wọ́n ẹ wá tì wọ́n mọ́lé ẹ ti mọ̀ wípé níjọ́ wọn bá gbogbo ọ̀daràn tó lágbára ju ìtẹ́ ti mú wọn lọ wọ́n béèrè fáwọn tẹ́ ẹ tì mọ́lé yẹn ṣí wọn lẹ̀ bọ́n bá mọ̀ pé ẹ ti pa wọn tí gbogbo ayé rí pé ẹ ti pa wọn wọn ní sọ pé ẹ tú wọn lẹ̀ ẹ mú wọn tí wọ́n mọ́lé after some time ẹ release wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn terrorist wọn ni wọ́n ti release náà ẹ release wọn ẹ rí ọbí tẹ́ ti wọn wọ́n tó mọ̀ ní láàrin ìgboro wọ́n tó di nǹkan wọ́n tó mọ̀ carry out assignment I know somebody lóṣogbo ọjọ́ tó kúrò ní prison wọ́n lọ fún wọn pardon ẹ̀ ó kò prison ọjọ́ ìlú tó pààyàn yes wọ́n wá gbámú nígbà wọn gbé dé court adájọ́ wa ní ẹgbẹ́ mi mọ́rán ọlẹ́ wọn ó ti jáde ní oníbẹ̀ẹ́ ni níjọ́ lọ jáde ó ní 2 months ago 2 months ago tó jáde yẹn ọjọ́ wo ó dájú ọjọ́ ìgangan náà ló commit crime oníbẹ̀ẹ́ ni ọjọ́ ìnáà ló tún pààyàn ẹwọ nǹkan lóṣogbo márùn yẹn pààyàn lóṣogbo Haúsá ni ìjọ tí ó pààyàn yẹn ìjọ yẹn náà ló náà jáde ní Lísà wọ́n wá bẹ̀ẹ́sẹ́ obìnrin lọ bẹ̀ẹ́sẹ́ ó sùn sí abẹ́ bẹ́ẹ̀dì ẹgbọ̀n sórí yẹn àdúgbò káwọn pè ní Hallelujah Estate ó sùn sí abẹ́ bẹ́ẹ̀dì wọ́n dẹ̀ pa máa yẹn obìnrin yẹn olóhùn àárín ìjẹta fi pa máa yẹn but fortunately ẹmẹ́jà sọ pé unfortunately dáadáa lọ wọ́n mú fóònù máa yẹn lọ ìgbà tí wọ́n padà rí fóònù lọ́wọ́ ẹni tí wọ́n ta fóònù fún ta ló ta fóònù fún ó lẹ́ni báyìí ìgbà tí wọ́n fi tracy wọ́n mú ẹni tọ́pàyàn wá padà wá jẹ́wọ́ wípé òun lọ pa ta ló rán oníyàwó ẹ̀ wọ́n mú yàwó ẹ̀ wọ́n fi yàwó ẹ̀ sí prison recently ìyàwó yẹn náà kú sí prison máa yẹn dẹ̀ tọ́jú ẹ̀ ó ṣe dáadáa fún ọ̀ràn lọ́mọ́kà ọ̀ràn mọ́tò fún ọ̀ọ́kà ló ń gbọ́ pé wọ́n ló fẹ́ fẹ́ yàwó kejì bí ẹ bá mọ̀ dáràn ẹ tọ́pàyàn tẹ́ ẹ bá ti pa bí ṣèrí àti sọ irú yẹn ò tún ní ṣẹlẹ̀ mọ́ that is why the government is making mistake àwọn èèyàn wà prison gan o tí wọ́n mú wọn this banditry kidnapping sin kankan tó kó wọn síbẹ̀ tí wọ́n release wọn ó dijọ́ tí wọ́n bá gbé àwọn èèyàn ńlá kan táwọn fi wọ́n bá gẹ̀ wàhálà takora wa sínú kọ́nà kó ṣàánú wa gbogbo ìgbà tí a bá ti ní àǹfààní ẹ dákun ẹ̀jẹ̀ always a gbọ́dọ̀ máa defend Islam inú mi bàjẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ wo bí àwọn bó ti jẹ́ pé àlè fẹ́ràn ẹ̀kú ẹnìkan wà ó pèrè ẹ̀ láàfà ó sì mọ̀ wípé ìpàdé tá ń ṣe nìbàdàn kò í ṣe ìpàdé pé ẹ lọ máa pààyàn ó sì bọ́ sí orí social media ó sì bẹ̀rù áhírọ̀ rẹ̀ ọ̀wá ń sọ wípé wọ́n invite ẹnìkan wá pé effect ẹ̀ ń tán invite wá yẹn o the resultant effect náà ní wípé ẹni wípé wọ́n ti ń jí àwọn èèyàn gbé can you imagine ṣé ẹni yẹn lè defend yẹn níwájú Ọlọ́run ṣó lè defend yẹn gan lọ́dọ̀ èèyàn kò dẹ̀ pé ẹni mùsùlùmí is very unfortunate àbí ìyẹn ni ṣé ẹni tí wọ́n lẹ́yìn báyìí wá só ti wà mádà nígbà tí wọ́n jí àwọn ọmọ ẹgbẹ́ ṣé gbogbo kidnappings tí ń ṣẹlẹ̀ ní north ní Borno ní Zamfara ṣé wọ́n invite náà lọ́bẹ̀ náà ni àbí nǹkan ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ àbí nǹkan ṣẹlẹ̀ ní Ìkónífin àbí nǹkan ṣẹlẹ̀ ní Ìlọrin nǹkan ṣẹlẹ̀ ní Kwara State káàkiri ṣé wọ́n gbọ́dọ̀ lọ́bẹ̀ gbogbo eléyìí ó jẹ́ ká mọ̀ wípé we have a lot to do so a ní dákẹ́ a máa sọ wọ́n expect káwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn tó ń sọ̀rọ̀ lórí social media kí wọ́n jáde irun tí Sheikh Adigini ṣe káwọn èèyàn jáde ká máa sọ̀rọ̀ ẹ̀wọ̀n arrogate nǹkan tí ò dá there is going to be a problem now mo ń wo fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta ọmọ kékeré ọmọ Haúsá kan wọ́n dẹ̀ mú
rí wọ́n tẹlifáìsì ẹ̀ wọ́n wá ń sọ àwọn Yorùbá wọn sọ pé ìwọ ọmọ yìí ọmọ tí ń ta wàrà ẹ̀jẹ̀ mo bọ́ sí kọ́nà kàkàpá pé àwọn bàbá ẹni ń pààyàn káàkiri very innocent child ṣé àwọn tí ń sọ̀rọ̀ yẹn orí wọn ò pé wọn àmọ̀ wípé wọ́n ń pe kankan ní replace attack ilé ẹ̀sọ́ lásán ó lè dá wàhálà lẹ́nu north tí ò sí Yorùbá ní north tí ọ̀sán àwọn Yorùbá ní north kẹ́ ẹ lè rí ibi tá a ti fẹ́ create problem fúnra wa ibi tá a ti fẹ́ dáná bọ ìjọba lọ́rùn tí crisis bá wá dún bá wá ṣẹlẹ̀ àwọn àpapọ̀ ìjọba ọmọ ọlọ́mọ tí ò mọwọ́ mẹsẹ̀ ẹ sì ń sọ pé ó yẹ kẹ́ ẹ mú sí kọ̀rọ̀ kẹ́ wá bẹ́ẹ̀ bá wá mu tẹ́ bá wá pa ṣé wàá rò pé bákàṣì ò ní ṣẹlẹ̀ so gbogbo bàtà bá láǹfààní ẹ já máa correct àwọn nation yìí Fúlàní tí ń ṣe banditry pọ̀ Yorùbá tó jẹ́ kidnappers pọ̀ Igbo tí ń kidnap pọ̀ olórí kidnapper láyé ní Nàìjíríà nínú àwọn olórí Evans ni kì í ṣe Fúlàní o ẹ wo jọ tí àwọn àti Fúlàní ti jọ ń gbé pọ̀ àwọn Fúlàní tí wọ́n wà ń fọ́n wọ́n wà lẹ́rìn wọ́n wà nílùú nígbà wà ní kékèké tí àwọn ní kidnap ní ìsìn àwọn ìjọba bá pè wọ́n ní ìsìn wípé àwọn bandit ń bọ̀ wọ́n bẹ̀ dànù ní o ẹ mọye màálù wọn ti pa àwọn gan ẹ mọye tribes kìíní yẹn so ẹ mọ fi ẹ̀sìn ẹ mọ táàgì Muslim brother kalana láti US àjọ ń fà wọ́n sọ fún mi pé àwọn Fúlàní ní ń pààyàn mo ní mi bá ń jiyàn ṣáà náà káwọn mùsùlùmí ní ń pààyàn ó ní no àmì Muslim láti mi má pààyàn mo ní fine wọ́n máa dábàá wá ní Fúlàní ṣé Fúlàní tí ó pààyàn wà àwọn náà wà ẹ mọ generalize nǹkan mọ́ abárí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n máa wà mẹ́rin lẹ́kọ̀ọ́ kò sí Fúlàní kankan nù wọn kò sí Fúlàní kankan nù wọn àwọn tó ń jẹ́ agbódegbà àwọn ọmọ tí wọ́n kidnap ní oríire local government yìí wọ́n ti rí àwọn mẹ́fà àbí márùn àbí mẹ́fà mú bẹ́ẹ̀ yóò bá wà nù wọn o let's call a spade a spade the more tá a bá ti ń táàgì tá a bá ti ń arrogate tàbí associate tribe kan àwọn náà ń kárí nínú Ọlọ́run máa bínú sí wa o àìmọye Fúlàní innocent Fúlàní tí ọmọ wọn tí ọmọ ẹsẹ̀ tí ń travel wọ́n sì gbàmú wọ́n sì lù ẹnìkan mò ń kà lórí WhatsApp lánàá ó ní wọ́n fẹ́ pa òní nígbà ní Fúlàní màá ohun tí èkó ló ń gbé wọn ní problem kankan wọn èyí pààyàn wọn èyí ṣe kankan ẹ̀dẹ̀ mú torí kó ń jẹ́ Fúlàní sì fẹ́ pa wọn ẹ dákun báwa náà bá wá lọ ilẹ̀ Ìgbò tàbá bá lọ ní kẹ́nìkan wá ní àwọn Yorùbá ní Yorùbá OPC nígbà wọn ti ń pààyàn kọ́ pa kẹ́nìkan kan wà lọ́wọ́ yẹn nàkàpá àríkà pọ́nmọ́ èèyàn that is injustice so tá a bá ti láǹfààní ẹ jẹ́ a máa sọ ká máa hámọ́ ẹ̀ ká máa sọ fáwọn èèyàn máa bá tẹnu mọ́ yọ padà mọ́ nítumọ̀ sáwọn èèyàn tí mo gbé post kan lẹ́nu ọjọ́ mẹ́ta mo wá ní ẹyẹ ẹ sọ ẹ pé àwọn people yìí ní terrorist ẹ pè wọ́n ní bandit don't say the Fulani àdé àkíní náà no I'm a Yorùbá man to the core Fúlàní ò sì rán níṣẹ́ pé bọ́tẹ́ ẹja máa wà fear enough ní Fúlàní ò ṣàbúrú yóò bá ti ṣàbúrú náà wà náà at the end of the day àwọn èèyàn ní àmàlàm máa ní massive Fúlàní olórí burúkú ni wọn o àfi ká lé Fúlàní kó nílẹ̀ Yorùbá mo ní agree ajẹ́ pé ká lé Yorùbá náà kó ní nílẹ̀ Fúlàní ní nọ́ọ̀tì Fúlàní lọ́pọ̀ jù Fúlàní pọ̀ ṣáàtì Fúlàní pọ̀ ìran Fúlàní pọ̀ àwọn Fúlàní kan wà tí ọ̀gbọ̀ Fúlàní 80% Fúlàní Ìlọrin ọ̀gbọ̀ Fúlàní àwọn tó ń jẹ́ Fúlàní tó ń gbọ́ Fúlàní wọ́n tún bí àwọn Fúlàní ní tí èdè wọn tún yàtọ̀ ni bí Ọlọ́run ti dá wa lórí ìrànlọ́wọ́ gbogbo àwọn táwọn àbí wàhálà ìta bá lọ kárí àkókò tí wọ́n bá ń sọ èdè àkókò ànígbọ́n tí wọ́n bá ń sọ èdè ọ̀wọ̀ ànígbọ́n tí wọ́n bá ń sọ èdè gbé Àkúrẹ́ for over 20 years tí wọ́n bá ń sọ èdè Àkúrẹ́ tí wọ́n bá ń sọ èdè Àkúrẹ́ gẹ́gẹ́ gidi nígbọ́n tí wọ́n bá ní Àkúrẹ́ ọ̀fà pa ọ́ tí Àkúrẹ́ bá lò wọ́n pa ọ́ ọbẹ̀ náà nù ọ́ tani wọ́n sọ pé wọ́n pa ọ́ tàbí pé ọ̀rẹ́ lọ́yà pa á ń pa ọmọ yìí ẹ̀yọ́ wọn ni nínà ní pípa ní Àkúrẹ́ so bọ́lá ṣe dá gbogbo wa nìyẹn kọ́lọ̀ ó ṣàánú wa àti ní ìparí náà ni pé ẹ̀dá kẹ́tù máa bá ṣe wá sí wípé nílẹ̀ Yorùbá yìí kọ̀ọ̀kan náà ni wá ayé jàjà ní Ifọ̀n Ìlóbù Ẹ̀rìn ọ̀kan ni wá gbogbo òbí tó bá ti sún mára ẹ lọ wò wọ́n máa fẹ́ ìdáná wà ní Ẹ̀rìnlé Ọ̀fà tí ìbá ṣe àánú Ọlọ́run lọ́lọ́run fi ní kálàáfíà wa Ifẹ̀ Mọdákẹ́kẹ́ ìjà ni Ẹdẹ Òṣogbo ìjà ni bó ṣe wà káàkiri nìyẹn o Ẹgbẹ̀dì wá ń bì àwọn náà ń jà lọ́wọ́ ó lè lẹ́gbẹ̀dì wà prison tá bá ti release wọn lẹ́gbẹ̀ẹ́ mẹ́ta ní ọ̀lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ìlú ìjà ni o Ìlọ́ba Ilépo káàkiri ìjà wà káàkiri ni o nílùú tí ó sún mára wọn tó yẹ ká máa bára wa ṣe pọ̀ ẹ lè gbọ́ láyé wípé Ifá àtẹ̀dẹ̀ ń jà ẹ lè gbọ́ láyé pé Ifá àtòṣogbo ń jà ẹ lè gbọ́ pé Ìlóbù àti Ìlá ń jà àmọ́ gbogbo àwọn tá a sún mára wa náà níbi tó yẹ kí peace yẹn wà kí ẹ̀kọ́ wà kọ́nà kó ṣàánú wa èmi máa sọ ìní support communal class ní fi jáde láyé inú mi dẹ́dùn mo ṣèkó máa lẹ́nu ọjọ́ mẹ́ta mo dìde lọ import dr àní kọ́nà mo fẹ́ pe sáà sáà gígini wípé lecture tẹ́lẹ̀ bá wa ṣe àbí mo parọ́ lecture lórí unity ni ká máa jà ẹ̀dá kò gbogbo bàtà bá ti láǹfààní mo máa pe ní sẹ̀pẹ̀tẹ̀rì náà àwọn neighboring town náà wọ́n máa ìgbò àti sẹ̀pẹ̀tẹ̀rì ìjà ní gbogbo gbà àwọn ìlú yẹn máa ń mí wọ́n kà máa sọ̀pẹ̀ ẹsẹ̀ bákan ìjà yẹn máa ń le gan ẹwọ wàhálà Ẹ̀rìnlé àti Ọ̀fà very terrible very very serious ẹwọ Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ẹwọ náà ẹwọ gbolé náà jó lọ nífọ ilé náà jó lọ ńlọgbìn náà jó lọ lẹ́rìn mo kọjá lọ níjó ni mo ní ẹ dákun ilé náà jó lọ ìgbésẹ̀ gbogbo tá jó lọ ẹ̀sìn ó kún dúkìá wa ni àbí ó tún jáde kúrò bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wálé tọ́lá àwọn èèyàn mi ọmọ Ẹ̀rìn Ọ̀ṣun ni wọ́n ní ṣàǹbọ̀ wálé ní Malam kí n wálé níbo là ń fẹ́ dé sí wọ́n ti jó gbogbo ilé àwọn Ẹ̀rìn Ọ̀ṣun ẹ̀kọ́ sì gbà mí mo wá ní èmi ni yóò ṣe yín níbi aláwọn pọ̀ gbogbo àwọn wálé bó yóò ṣe rí wọ́n wà pẹ́ni báyìí tó wà bí wọ́n pẹ́ni báyìí ilé Malam láti sí wọ́n là wálé ẹ̀wọ̀n nọ́ọ̀sì bó ti ṣẹlẹ̀ náà káàkiri náà nìyẹn
àfikọ́ lọ ń ṣàánú wa nínú àwọn nǹkan tí torí wípé this organization mo rí gẹ́gẹ́ bí force, formidable force tí yóò ní impact pàápàá jùlọ níbi tí gbogbo ẹ̀ka tadé tó fi lórí Edo State. So àǹfààní tá a bá wá ní ká máa nílé ṣe gbogbo ẹ̀tàn náà wọ̀nyí tọ́lọ́ bá ká dára pé èyí ó ṣe náà tábí jáde láyé náà yóò wà ní rẹ́kọ̀d lẹ́ẹ̀kan sí mo kí wa kọ́lọ́n kó bí ti ẹnì kọ̀ọ̀kan wa ẹ má bínú kọ́rọ̀ mi pọ̀ torí pé tí nǹkan bá ń káyàn lára téèyàn sì ń wábi téèyàn ti express ẹ̀ wàláhì àwọn kẹtí máa bá yàn ló jẹ́ ni ó máa ń dún yàn gan níjọ́ ní ẹjẹ́ sọ̀rọ̀ ilé ìnáwó tẹ̀ tí sọ́nà gbogbo ìyàgbọ́ ẹnìkan bá àtàkì mi ó ní Malam Yusuf nígbà tí Lugbo àti ẹ̀rìn Ọ̀ṣun àti Fatima ń jà agbọ́kọ́ wọn lè gbé 20 million kalẹ̀ bí ká máa pààyàn lọ ṣẹ́gun àwọn ọlọ́pàá wà tó jẹ́ wípé ó fọ́ ní gan mo wá ní ẹ má bínú ẹni yẹn sì jù mí lọ mo ní intẹ́sọ̀ ṣe ẹni sọ́wájú Ọlọ́run ó ní ìlú sọ́wájú Ọlọ́run ọ̀dà ṣùgbọ́n ẹni sọ́wájú èèyàn mi èèyàn ẹ fọ́ Ọlọ́run ọba búra bí mo ṣe rí nìyẹn ó ní Malam kì í má fọ́ ó ní wọ́n sọ́dẹ̀ mi náà gbọ́ o mo ní in tí ó bá jẹ́ negative things tí ò ṣẹlẹ̀ tó bá kú kọ́ ẹ̀ ayé ọmọ gbé káàkiri mo ní ìjọ gbọ́ rí wípé mo lọ sí LAUTECH níbi àwọn victim àwọn tí wọ́n bá mo wá sọ pé àti fọ́n àtẹ̀rìn àti lóbu ẹgbà ẹ máa tọ́jú wọn lọ tí ọgbọ́n yòó ó lóun gbọ́ rí torí wọ́n jẹ́ nǹkan dáadáa ò lè gbọ́ torí pé nìkan náà sì pariwo rẹ̀ náà ò lè gbọ́ torí pé irú àwọn kaba yóò tó create problem mo tún wá sọ pé ǹjẹ́ o tún wá gbọ́ rí wípé ọmọ ìlú kan nínú Ifá àti ẹ̀rìn písà sí ẹ̀rìn ó fò bọ́ sínú fẹ́ǹsì mi ó sì kó búrẹ́dì mélòó mẹ́rin tí wọ́n ṣòk pẹ̀lú petrol láti fi jó ilé mi nígbà ogun bẹ́ẹ̀ni ó sì bọ́ sínú fẹ́ǹsì níbi tí àwọn ọlọ́pàá wà ọwọ́ sì tẹ̀ ẹ dákun aláǹfààní ká pàdánù ká sì gbókùn ẹ̀sùn ju títì tí wọ́n ń sá òkú ní gbogbo ẹ̀yìn bí tábà gbókùn àwọn ọlọ́pàá náà bá gbókùn káàkiri mo sì ní ẹ fílẹ̀ ẹjọ́ ọmọ lọ́yà dàlàfíà ẹ má tọ̀ jẹ́ ó lóun gbọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o kí ló mú ẹ ẹsẹ̀ wo mo sẹ́yìn kò sí kí ló dé wọ́n rẹ̀ sí rán kábíyèsí kọ́ lọ́rùn ẹnìkan kọ́ lọ́rùn ó wà ní serious man ni pé àwọn para wa lẹ́jà máa para wa lọ́nà o see the mindset ebi lè bá ní wàláhì ikú yẹ lórí ẹ̀ ni àwọn kan tí wọ́n pè mí wọ́n ní Malam gbàbọ̀dé pé ọwọ́ mi báyà bá ń ṣe yàǹkà fìyà mú ní ẹ̀yin ni ẹ dá mi wálé ayé ẹ̀yin lẹ́sìn ìdájọ́ mi bá déwájú Ọlọ́run ẹ̀yin ni màá ro ọjọ́ mi fún ẹ̀yin náà bá mi ṣàkáǹtì mo ṣe nǹkan tí mo mọ̀ pọ́ tẹ́ mi lọ́rùn kí n lọ ṣàkáǹtì wájú Ọlọ́run ṣé ó ti délé ọ̀nà ni ṣé ibi ilẹ̀ ṣẹ̀rí àkáwà tá a gbé lọ ni níbi táwọn ibi òfin táwọn lọ Nàìjíríà a sì fi ilẹ̀ kọ́mọ láyà àtàlàfíà torí pé kò yé ni ó sì lè jẹ́ pé bó ṣe lọ náà ní òrùn nípa padà pé láyé òun ti dánwò ẹ̀wò mọ̀ pé ikú yẹ lórí ẹni yẹn bá wọn tí mo sọ yọ́ mọ̀ kó ni yọ́ mọ̀ wò wípé wọn lọ́yọ̀ lọ́yọ̀ mí o rí ibi tó wọn mọ̀ pé security wà yes so gbogbo orú yẹn kọ́nà kọ́ wà lọ́sẹ̀ kọ́nà kó dúró tì wá ẹ dákun iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa èyí tí mo kà sọ èyí tí mo rántí náà iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa èyí tí mi ìfẹ́ fi kún tẹ́lẹ̀ tó lè mọ́ wà bìkébù sọ́dọ̀ wa òun náà ni wípé defamation of character tó wá lágbára ní ìsìn in the name of afẹ́mìk owó lórí social media ó ti wá lágbára jẹ àwọn mùsùlùmí náà lájẹ́ victims àwọn ẹ̀ náà là ń jẹ́ mo mọ̀ wọ́n ti dìfẹ́mù Sheikh Ajigini lọ́pọ̀lọpọ̀ wọ́n dìfẹ́mù lọ́rọ̀ Abdul Fatai defamation yẹn le gan àwọn atáì sọ̀rọ̀ gan gbogbo èèyàn bá bọ̀ mí pé mi ò ní yù pàláwọn èèyàn dúpẹ́ kí n jókòó mi jẹ́jẹ́ lọ èmi àti Christian kankan à ní yù àwọn mùsùlùmí náà ní látara ìlara ẹ sì bẹ̀rẹ̀ sí àtàkì tí ìṣe kan tí ìṣe méjì tí ìṣe mẹ́ta lánàá ni mò ń sọ níjẹrin mò ń sọ fọ́dọ̀ ọlọ́pàá kan nílẹ̀ Yorùbá wípé sir go and check my record I have never gone to the social media kí n wá ṣe retraction tàbí apology pé n tí mo sọ omi ìsọ bẹ́ẹ̀ mọ́ o whereas I can show you about 20 different defamers mo wá ní gbogbo 20 yìí kò sẹ́ni tí mo ti ìrànlọ́ ẹ̀wọ̀n náà wọ́n yìí kò sẹ́ni tó ti convict ọlọ́pàá yẹn pariwo pé bámi bá ṣe máa ń pẹ́ Malam Yusuf lé Malam Yusuf mo ní ẹ̀ka sọ fún mi ìyàká tí mo tẹ́ convict tó ti mọ́ náà lọ ẹ̀wọ̀n rí lórí defamation èèyàn kan tó lè sọ pé ó lọ ẹ̀wọ̀n kì í ṣe lórí defamation ó lu jìbìtì ni òun náà ní captain òun ló sì sọ fúnra lára rẹ̀ pé kárùn lọ ẹ̀wọ̀n kì í ṣe defamation òun lu jìbìtì ti ẹni ó sì rí ibi tí wọn bá náà lọ ẹ̀wọ̀n àwọn tó ń ti lu jìbìtì pọ̀ wọn bá lọ mú ẹ̀dẹ̀ lọ fi mí pamọ́ o kò dìfẹ́mù mi o but gbogbo àwọn tó dìfẹ́mù mi pátá àbábọ̀ náà wọ́n ṣàpọ́lọ́jì ni a sì foríjì wọn àforíjì yẹn làwọn kan tó ń bá mi dà sí even náà àwọn security agencies wípé no the more you forgive them the more you are defamed they continue make someone a scapegoat make someone ẹnìkan jófin mo sì wá padà rí pé òdòdó wà bí ọ̀rọ̀ yẹn mo ti wá post ẹ̀ wípé the era of retraction and apology is gone wọ́n bá defame báyìí ọ̀n lọ nìyẹn o ọlọ́run bàbá dúró tì yín o mo mọ̀ lórí o jazakumullahu khairan mo gbọ́ngbà tí Sheikh Abdul Fatai mention 27th of Inshallah ọlọ́run gbà fún wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
Saya kami di apa mudah kemana? Mo ti gba gbogbo láti. Alhamdulillah. Jadi kita perlu di Islam. Karena kita bukti apa pada kalau kiri lah. Bahawa saya sendiri kata Insyaallah saya jaga kiri. Awana aku kata kakak kafe kuita mutele. Abi Allah Subhanahu wa ta'ala kuda kuwada boleh buat ni. Kalau masih ni dah tu. Kalau kuwada boleh. Ti imagia do funya. Wo legi kan yang dotan. Tension ni pa bi mo pe ti ni. Belum. Tu tension ni so ke bi ta mo yo lo. Wo ke bi atu ni le ta. Ibi na mana ti ìjọ kan tí ó fẹ́ tẹ̀lé ni pé ọlọ́run ti dé àṣà ikú yẹn ti dé ọlọ́run mọ́ ti dé àwọn tó lọ́n tó sọ̀rọ̀ ìdájọ́ nígbà náà ọlọ́run kọ́ ọ̀sẹ̀ ìgbà fún ọlọ́run kó dákun wá dá ìlú sí ọlọ́run fi àìsàn tẹ̀yìn mọ́lẹ̀ gbogbo tẹ́ mo fi ṣe dáhùn náà ọlọ́run nìkan ló máa táàbà kà káwá kà á ṣe fún náà gbogbo tẹ́ mo káàdà sí ọlọ́run kọ́ wá ṣe fún mi ìjà ìlà àṣọwọ́ wọ́n là gbogbo ìjà ìlà àrílà láì má fún fa òun náà kù mọ́ nípa pé Dr. Shuaib ẹgbẹ́ wa mú orí ọlọ́run látara Malam Yusuf ẹgbẹ́ wa mú orí ọlọ́run látara wọn kẹsì bá wa dúpẹ́ fọlọ́run pẹ̀lú kó ṣe wọ́n ní ẹwà Islam ó fi wọ́n ṣe Islam lọ́ṣọ̀ ẹ̀yin ò lè mọ iye ẹ̀dẹ́ni tó bá ti mọ báyìí àbí táwọn ọmọ yẹn wọn kọ́ lẹ́nu kan ló àti kò bá ti yẹn yé báyìí tẹ́ ẹ bá dẹ̀ mọ́ tẹ́ ẹ bá náà tẹ̀ fàyè ọ̀yọ́ ni ha ó túmọ̀ sí pé agbọ́mi tí ẹ gbà tẹ́ tún tèmú ní ọjọ́ náà tẹ́ àwọn àwọn tó lọ́gbọ́dọ̀ pọ̀ nínú tí àwọn arábí ò lè ṣeré òun ni kọ́ńtù sí ẹ̀sìn yẹn lẹ́sìn wọn sílẹ̀sìn wọ́n lè pààyàn tó lẹ́nu. They can change government. Ọba tí wọ́n dábòrò bí ọ̀rọ̀ fi ẹ̀ ìyá ìlà àwùjọ wọlé àwọn ìlà 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 ìlà. Alhamdulillah. Sallallahu wa sallam ala ashraf rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. أحييكم بتحية إسلامية صافية قائلا السلام عليكم ورحمة الله وبركاته. أنا أقف الله أترى إكاتك فون نبي محمد صلى الله عليه وسلم إكيالون أتيالون يا جنة الله كلهم باكوبا نبي محمد أتوان عليه أتوان يهوه أتوبو مسلمين لا بابو لينا أمو بيواتي أمو الفاوة كلهم باشي دادا فون بوبو أمو توتي لو كلهم باكوبا كوبا جوان أمو توان سيكو لاي كلهم با موجودون أتوان بوانا الله مسايد كودا ولا يكون ميجي يولون مكي أمو بابا chairman tí wọ́n kó wa rìnrìn àjò bàbá chief imam àgbà fún gbogbo olú secretary ọlọ́mọba àdó tì yín ọlọ́mọba wà pẹ̀lú yín àtẹ̀yìn àti gbogbo àwọn alfáwà tí àjọ wa ọlọ́mọba àdó tẹnì kọ̀ọ̀kan yín láàfihàn kí àwọn bàbá wa tí ọlọ́run gbé kalẹ̀ ọba tó ní wá ní máa ń ṣẹ̀ṣẹ̀ ẹni tó bá wù fún assignment tó wù àwọn alhaji wa tí a fi tapọ́nlé dárúkọ wọn Malam Yusuf Ọlátúndé Adépọ̀jù àpadà sí aburú ọlọ́mọdé kò ṣe déédéé yín lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run nìkan ló mọ iye òǹkà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa imam secretary sọ láti wípé tẹ́bálẹ̀ máa ká wípé àwọn tí ẹmọ bóyá lérí ká tán gan níbi tí nọ́mbà yẹn dé ara ń tẹ́mi fi màmá dájú pé kò sí kà ó ní pé àìmọye àwọn èèyàn ni wọ́n máa ń ní kẹsẹ̀tì láìgbà tí cd tẹ̀ tún gbajúmọ̀ tó yẹ pé ẹlòmíì torí pé ó fẹ́ ṣe dáwà èyí tó fẹ́ pass ní message agbára lọ ká kò mọ́ so sì lẹ́ni tó fẹ́ fún ní information tí ó ń tàn fi lè ronú láròjinlẹ̀ wípé sébọ̀n sí ń bá lọ ní kó mọ́ bá lọ àbọ̀n nídìí àti dágbó bí tó ń bá dé kó ń padà sínú Islam so àwọn kẹsẹ̀tì ń bẹ lára ń tí a máa ń rà tá fáwọn èèyàn lọ́gbọ́ lọ́wọ́ so àwọn ìdílé mi bẹ̀tọ́ pé èèyàn kan lẹ́fún tó bá play rẹ̀ báyìí gbogbo family ìjọba máa wò tẹ́lá láti fẹ́ wò ẹgbẹ́ bible sí tòsí kẹ́ ẹ máa confam tí wọ́n bá ń wí chapter báyìí verse báyìí chapter báyìí verse báyìí lórí kíní báyìí so àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́run ti fi message yẹn tún ẹ̀mí wọn ṣe láwọn ọjọ́ tó tiẹ̀ ti pẹ́ kó tó dòní so ẹ̀pọ̀ bẹ́ẹ̀ tẹ́ ti ṣerú iṣẹ́ yẹn àmọ́ lọ́run ní kí ti yín yóò lo àsìkò tó jágùn púpọ̀ àbí ọba tó ní wá apàdà sí aburú ọlọ́run mẹ́jẹ kọ́ wọnú ọ̀rọ̀ yín ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run ọba lẹ́kẹ̀ ọlá lọ́sàn yín lẹ́sà ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n àfáà lọ sọ pé wọ́n ní tábà kọ́ lóbọ́n قلوب قوم وما لها عندها ذنوب وتشتهي أنفس نفوسا وما لها عندها نصيب ما ذاك إلا لمضمرات أضمرها شاهد رقيب أضمرها شاهد رقيب ونتابع قلوب قوم ẹ̀kan láwọn ẹ̀dá kan nínú ayé ọkàn wọn yóò sì máa kórìíra àwọn ẹ̀dá kejì yóò kórìíra rẹ̀ tí ó le gan tẹ́bá bílẹ̀ pé kí ló fà á kí ló ní tó fi fẹ́ rí kí ló ní tó fi fẹ́ gbóhùn rẹ̀ kí ló ní tó fi fẹ́ bá rìn wà máa láha ẹ̀ńdáha zonobo kò lẹ́sẹ̀ kẹta tó ṣẹ̀wá ọkàn bínú náà ni àpéjúwe rẹ̀ kan lè jẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn ẹni tó fojú wa tó sì kó búrẹ́dì ó kì í bọnú pẹtrol ọ̀fẹ́ wa sunlé yàrá ni kí lẹ́sẹ̀ mi gẹ́gẹ́ lọ́dọ̀ rẹ̀ kò ní rí sí kankan àjọ pàdé rí àjọ ní kankan rí ọkàn sá
wa ma laha indaha dhunubu tẹ́ bá rẹ́ lómi tí ń bínú bẹ́ẹ̀ kò ní ẹ̀ṣẹ̀ kan tí ẹ̀ṣẹ̀ pàtó tí fi ń bínú ẹni tí ń bínú wa tashtahi anfusun nufusan wa ma laha indaha nasibu wa tashtahi anfusun nufusan ẹ̀ṣẹ̀ láwọn ẹlòmíì táwọn èèyàn sá wọ́n jọ máa fẹ́ràn ara wọn ìyẹn náà ń bẹ lára tọ́lọ́run tó ṣe fún yín bẹ́ẹ̀ bá rí èèyàn kan tó ń ṣèṣì kó búrẹ́dì tó kìbọnú pẹtrol tó wá fẹ́ fi sun léyìn tọ́lọ́run sì ní kí ọwọ́ òfin ọ̀tẹ̀ tẹ́ tó wá yọ̀ǹda rẹ̀ òun bínú ní tiẹ̀ nìyẹn ọlọ́run wá fún yín láì mọ iye ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn tí wọ́n ń fẹ́ràn yín láì jẹ́ pé ti bá yín pàdé rí ẹlòmíì di òní tá à ń sọ̀rọ̀ yìí ọmọ yìí ń ṣàdúrà fún yín àmọ́ tẹ́ bá bí lérè pé sẹ́wọ̀n àti wọ́n tiẹ̀ ti mí tìrí yóò ní rárá mi mí tí wọ́n rí mo kàn mọ́ ń wò wọ́n náà ni mo kàn sá láìkí máa yẹn náà ni wa tashtahi anfusun nufusan wa ma laha indaha nasibu ẹ̀mí àwọn èèyàn kan máa fẹ́ràn ara wọn wa ma laha indaha nasibu tẹ́ bá bí lérè pé kí ló tó fi lọ́ọ̀fẹ́ kí ló tó fi ní test nínú ẹ̀ kí ló tó fi láìkì ọ̀rọ̀ ẹ̀ kí ló tó fi máa lísìn sí kí ló fẹ́ gbà àbọ̀ ti fún ẹ ní nǹkan ni kò fún ní nǹkan kan bá a ṣe wá bí lẹ́sìn àwọn tí ẹ sábà máa ń tètè ronú wípé wọ́n ti gbé nǹkan fúnra wọn èyí tí ẹ gbọ́yé ń bẹ̀ nìyẹn lórí kéèsì ẹ̀rọ àrífà sílẹ̀ kan ẹnu mi ṣe pé mi àti Dr. Awa Ibrahim ní nǹkan kan papọ̀ wàláhì mi ò ní nǹkan kan pẹ̀lú wọn mi ní ẹnìkan pẹ̀lú rárá kó ra yín tó lè bí. màmá àgbà yẹn wá dé lọ́dọ̀ kan wá ní ìlú ọ̀dọ́ kan ẹ bá ń ṣàdúrà fún bímọ ẹ bá ń ṣàdúrà fún pé wọ́n lọ́bẹ̀ lónìí àwọn lọ́gbà tọ́jú ojú pé ọ̀fẹ́ ni wọ́n máa ń ṣe treatment every month àwọn yóò wà lọ́gbà ọ̀gùn wọ́n yẹn wá ń calculate ògùn táwọn gbà lọ́dọ̀ ẹ̀jẹ̀ fún àwọn lọ́fẹ̀ẹ́ wọ́n lọ́wọ́ bí 30,000 wọ́n yẹn wá lọ́wọ́ ní tìrì ìyá àgbàlagbà tí máa ń lọ sí ọjà owó nígbàgbà lọ́ta nǹkan ṣe kékeré tó padà wálé pé ibo làwọn ọba tí wọ́n múra gbóògùn yẹn pé ọ̀fẹ́ ni bímọ fún yẹn àìmọye ìlú wa wálé máa tó wà gbóògùn every month so èmi tí mo ti wá rí bẹ́ẹ̀ tí ń ṣe dáadáa kẹ́rì kan wá pè olórí burúkú kí ẹni náà wá bọ́ta kan wá ní olórí burúkú mẹ́ni àbíkẹ́ yẹn máa rí pé kí n sọrú ọ̀rọ̀ burúkú tẹ ẹni tí ń sọ̀rọ̀ sọ yìí àbòsí lè yẹn ṣe fóònù tó yẹn mọ̀ tó ní mo mọ̀ pẹ̀lú dáadáa a ní gàdá papọ̀ ṣùgbọ́n dáadáa tí wọ́n ń ṣe lójú tiwa tó olè tiwa sì ń gbọ́ a sì lẹ́rìí pẹ̀lú àwọn gàdá wọn fojú mọ́ mọ́nà mi lè rántí ọdún kan ó ti pẹ́ báyìí lóru àwọn àdébẹ́sì jọ náà àtàgbà ni mo kàn ló bí tó 3 nínú Ramadan kí ló ṣẹlẹ̀ lóru gbogbo àwọn brothers tàjọ wà pásánù fẹ́ tí mo kí ló lè ṣẹlẹ̀ abájáde ìgbà yẹn máa ń ṣe ní bẹ́ẹ̀ lọ́wọ́ wa kò sí mọ́tò kò sí gàdá àtàkì kì máa ṣe ní àbúrò kan bí máa ṣe dágbé afẹ́jọ káàkiri gbọ́dọ̀ sí pé náà jóńbì kan àbí problem kan ṣẹlẹ̀ sẹ́nì kan ló wà kọjá agbára òru yẹn náà lábọ́ tàbá ọ̀la kó tó jẹ́ máwẹ̀ tó bá tí wọ́n ń tẹ̀sí àdúgbò yẹn lọ táwọn tẹ̀sí lọ ilé alájì bírímù láti gbọ́ àdúgbò mọ́jú Sunday tí wọ́n ti public lecture wọ́n wá kọ́kọ́ mọ́ ha ráìsì fáwọn èèyàn àwọn èèyàn tí wọ́n wá ń jíwá láti òru láti wá tó kalẹ̀ báwọn fẹ́ gba ráìsì sílẹ̀ bá wọn so ní àwọn dáadáa tá a mọ̀ wọ́n nìyẹn àwọn dáadáa tá a mọ̀ wọ́n nìyẹn so yìí tá a sì mọ́ náà lágbọ́dọ̀ gbólé lórí torí pé ń tá a mọ̀ lọ́wọ́ bí àwa ọlọ́run ní ibi wá lè rí ń tá a mọ̀ ẹnìkan wá ní ó tún máa wábì kan ibi táyì tó ti ń padà ìwọlọ gélé o èyí tẹ́mi màmá lèmi lè sọ tí mo lè defend níwájú Ọlọ́run so alájọ wa bírímù náà Ọlọ́run bá ṣàlékún dáadáa fún wọn Ọlọ́run bá fi sọ̀rọ̀ sọ wọn Ọlọ́run bá ṣe dáadáa fún wọn gbogbo àwọn iṣẹ́ rere tí wọ́n ń ṣe ọlọ́mọdún wọn ní ládàá rẹ̀ ọlọ́mọdún wọn ní ládàá rẹ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe dáadáa bẹ́ẹ̀ tí wọ́n tún sẹ́kù lórí dáadáa Ọlọ́run bá mójútó gbogbo wọn ọlọ́ìpẹ́ méjì Ọlọ́run alájọ wa Yusuf Adépọ̀jù Ọlọ́run pa yín dáadáa ìdá wọ́tẹ́sítẹ̀hí anfusun nufusan bẹ́ẹ̀ bá tẹ̀ rí èèyàn kan méjì mẹ́ta tí ń bínú yín mẹ́ta yẹn ẹ̀kọ́ 3 kalẹ̀ ẹ wá kọ 0 bí mẹ́fà sí lẹ́yìn èèyàn bí 3 million ní wọ́n lọ́ọ̀fù yín gbọ́dọ̀ tóbi dáadáa jẹ́mọ́ tọ́lọ́n bá ṣe bá ń fún yàn ó ti tó yàn ní dùnú wa tashtahi anfusun nufusan wa ma laha indaha nasibu ma dhaka illa limudmaratin admaraha shahidun raqibu admaraha shahidun raqibu àti káwọn èèyàn máa bínú ara wọn àti káwọn èèyàn jọ máa fẹ́ràn ara wọn kò sẹ́yìn tí máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ ilá àyàfi kọjá wípé ẹnìkan tó pa mọ́tò dùn rẹ̀ sì tó gbogbo nǹkan òun ní máa ń ṣètò rẹ̀ sínú ọkàn ẹni náà ni shahidun raqibu ọba àlekè ọlá tó dùn rẹ̀ tó gbangba tí ń mọ́nítọ̀ gbogbo nǹkan abẹ́ pẹ̀lú àánú ẹ̀ ìṣọ́ rẹ̀ àti ààbò rẹ̀ ọlọ́mọkàkó lórí yín aláìpé méjì rẹ̀ ọlọ́run gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ìṣọ́ ọlọ́run àtàbọ̀ ọlọ́run ọlọ́mọkàkó lórí wa o ìjọ tá a bá pàdé pẹ̀lú ọlọ́run já parí ẹ̀ sórí Islam yìí tá a fi báyọ̀ ọlọ́run pàdé oníkọ́lọ́run já parí ẹ̀ lé lórí kó wá ṣe wá lára àwọn ẹrú tó fẹ́ tẹ́wọ́ gbà kó kà á mára àwọn ẹrú tó fẹ́ kí káàbọ̀ kó kà á mára àwọn ẹrú tó dá dúró wípé àtọ́ dá àlìjẹ́nà dúró dé aláìpé méjì rẹ̀ ọlọ́run à ń tọrọ lára tí mi máa tọrọ nìyẹn o pé èmi mo fẹ́ kí n jẹ́ kan lára àwọn ẹni tó yẹ pé yadkhuluna al-jannata bila hisabin wala adhab àwọn tó lọ́kàn ní sáà máa lọ mọ́ ìlú àlìjẹ́nà mọ́ ìlẹ̀ṣẹ̀ sí ìrọ̀lẹ́ tábà ní àtẹ̀rẹ̀ òwò kábùkù sáà máa lọ wàlá àdá tí ó sì ní jìyà rárá ó wù mí bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ àti bẹ́ẹ̀ kárí gbogbo wa náà àtàwọn àlùfáà bàbá grand mufti ọlọ́mọ àṣẹ bẹ́ẹ̀ fún wọn bàbá alwazir bá àṣẹ bẹ́ẹ̀ fún wọn gbogbo àwọn bàbá bàbá tó ń ṣiṣẹ́ ọlọ́run tá a mọ̀ àtàwọn tá a mọ̀ àwọn tá a yẹ gbà wá láti dárúkọ wọn àtàwọn tá a yọ gbà wá ọlọ́mọ àṣẹ bẹ́ẹ̀ kárí ẹnì kọ̀ọ̀kan wa wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim wa sallallahu wa sallim ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi al-akhyar wa sallam tasliman kathira inú lítà wá wáyé ọlọ́mọ jogun náà máa yín o èèyàn tan ac kọ́ni òjẹ́lé ogun náà o rahma ọlọ́run ní ìjẹ́lé ogun náà máa yàn èèyàn beautify ilé kọ́ni sẹ́rù báyàn ọlọ́run ni kì í sẹ́rù báyàn ọba tí máa ń fún yẹn ní ìfàyàbalẹ̀ ọlọ́run ti wà nínú ilé ọlọ́mọ yọkúrò mẹ́ rahma ọlọ́run mọ́kàkó lórí yín mọ́kàkó lórí ẹnì kọ̀ọ̀kan wa náà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka fa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. So,
àti tí a bá wà àti tí a fẹ́ gbọ́ àti kọ́ láti ní àtẹ̀yìndínlẹ́ náà síwájú wọ́n tó máa lọ mọ̀ pé ìyẹn wá ti ń gbóná báyìí. A present better of me tí a mọ̀ fi tí ìgbéra ṣe ọ̀nà níbi program wọn náà program gbogbo wájọ́ bí àdúgbò ní alhamdulilayi àwọn kí ni wọ́n ṣe ní rọ̀ alẹ́ kí ọdún náà kí ọkọ̀ lẹ́yọ̀ ìyá ìlà hawla wala quwwata illa billah. So, alhamdulillah rabbil alamin. Bàbá Yusuf Adépọ̀jù fàìlì ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ṣẹ̀dúrà fún àwọn òbí àti àwọn tó bí àwa náà àti àwọn tó lè wá àti àwọn tó tọ́ wa àwọn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́run àbẹ̀ ọ́ láti mọ̀ṣálá ìgbà wọn ti gbogbo wọn. Ìkẹta yé ọba kí àwọn tó ṣẹ́kù ìkẹtì ní sàárè náà tó wà kí àwọn tó wà ní sàárè abẹ́rẹ́ wọn subhanahu wa ta'ala orílẹ̀-èdè yìí ọlọ́dà tó lè kó bàjẹ́ o nílẹ̀ tí kálukú wa mójútó ọlọ́dà tó lè bàjẹ́ ìlú tí kálukú wa ti wá ọlọ́dà tó bàjẹ́ ibi tí kálukú wa ti rìn kíta ti rìn ọlọ́dà tó bàjẹ́ ìjà ìlà hawla wala quwwata illa billahi al-ali subhana rabbi rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil Sorry. Só te ver. Não se dá, só. Exato.